مولاة تعالى البارزي قد نال بين العالمين نمنا له الغالي فنال وصالا البارزي قلب الصلاة جده بشجاعة يخزي بها مختالا البارزي أفريق تعرفه كذا يوروبا بل أمريكا في منالا البارزي هو منذر بمقاله زجرا على باقي يسيء فعالا البارزي سلم عليك قدادة ترفي سما الآلي وآسن عالا البارزي لا خاف عند مقال حق لو قوى أهدى له إيصالا البارزي إن خدت في أوصافه آتي بما لم يتعان مقالا البارزي دوما يصلي للنبي صلوا على من بلغ الرسالة صلوا على من بلغ الرسالة نور لازماني ألفا صلاتي نور لبياني ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي شيخ المعاني ألفا صلاتي شيخ العلوم ألفا صلاتي مقيم الدين ألفا صلاتي يا صاحب العز والاحترام والفضل والوهب ألفا صلاتي إمام الخليفة ألفا صلاتي أيوه بالآيات أيوه بالممات شيخنا صلاتي لا إله إلا الله أيوه في الحياة أيوه في الممات شيخنا صلاتي السلام عليك يا شيخ إن صلاتك شيخ صلاتك السلام عليك يا شيخ نور الله شيخ صلاتك شيخ صلاتي ما وصابا شيخ صلاتي ما وصابا شيخ صلاتي ما وصابا شيخ صلاتي ما وصابا اللهم صل على سيدنا محمد الله عليه وسلم.
وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك على الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين يا الله آمين يا الله يا مجيب الدعوات آمين آمين يا الله نكالة تاوي bẹ́ni tí ń bẹ lérí ọ̀kadà bí ò bá fi lè sun àsunára nítorí ewu ń bẹ lóko báwọn. Karamakumullah. Bẹ́ẹ̀ lẹni tó bá ní tí ń wá ẹni tí ń bẹ nú ayé tí ó sì fẹ́ jẹ́ kóhun dòkú ayé. Inú ayé lẹlòmíì wà àmọ́ tẹ́ bá wo fáìlì rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run inú sàárè ló wà. La ilaha illallah. Ó lè máa rìn láàrin àwọn èèyàn ká sì sí ọ sáàrin àwọn òkú. Allah. Ó ń mí bí èèyàn kò túmọ̀ pé èèyàn ní ọ́. Òkú ayé ó ju òkú inú sàárè lọ. Allahu akbar. Ẹni ò tẹ́gbẹ́ ẹni wọn pé sídìí oríire gbogbo ń tó yẹ kó ní tí ó fi dáa fún un lónìí àmáyé rẹ̀ sá ń bàjẹ́ sí i. Allahu akbar. Inú òru yìí òun ni wọ́n ti ń rìsẹ́ẹ̀tì ayé èèyàn. Karamakumullah. Inú òru yìí nìyẹn ti ń rìpọ́ọ̀tù tó kù díẹ̀ káàtó nínú ayé èèyàn fọlọ́hun. Yakumullah. Ẹni serious nínú ayé inú òru yìí lọ́rọ̀ fẹ́ dáa mọ́ pé ṣé lóòótọ́ ló fẹ́ oore, ṣé lóòótọ́ ló fẹ́ jẹ́ dọ́ọ̀mọ̀, ṣé lóòótọ́ ló fẹ́ yọrùn, ṣé lóòótọ́ ló fẹ́ pa ègún ìdílé dà, ṣé lóòótọ́ ló fẹ́ jẹ́ kí ìmọ̀ràn ọ̀tá ṣẹlẹ́rì rẹ, ṣé lóòótọ́ ló fẹ́ kúdekú. Inú òru lọ́lọ́run ti mọ̀ bóyá yẹn serious. Allahu akbar. Al-laylu minal jannati. Karamakumullah. Ó ti gbìyànjú látàárọ̀ lóòótọ́ àmẹ́lòmíì láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ tó ti bẹ̀rẹ̀ tó bá kù sáátà tó fún tékèwé rẹ̀ ni ó wá kó mẹ́. Allah. Yóò kù sáátà tó yẹ kẹ́lòmíì gba tíkẹ́ẹ̀tì tiẹ̀ wọn bá ní bá lérí kíù mọ́. Allahu akbar. Díẹ̀ ló kù ká sí lákò ayọ̀ fún ó bá lọ sún òun kó wọn kàn má. Àsìkò tó fẹ́ gba pẹ́kẹ́jì rẹ̀ ni ó. Gbogbo ìlàjúlẹ̀ tó ṣe látàárọ̀ òun tá bá bá ọ lérí oorun báyìí wọ́n kàn gbé fẹ́ni tó lajúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Allahu akbar. Ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ dákun jí bó bá ta tí ò jí fi sítáì gbáǹkó díẹ̀ oore ló ṣe. Ayyakumullah. Yá máa ń tẹ̀tí ibù bí síkìrì il awqatu. Ya man tatibu bidhikri al-awqatu wa bi hubbihi tastamti'u rahmatu. Ó ti dájí látàárọ̀ mọ́jọ́ sú ọ tó bá ń gbọ́ kò ní sú mi kò ní rẹ̀ mí ìdí ẹ̀ ló wà yìí. Sallu alayhi wa wakiru wa sallimu. Sọ̀rọ̀ mu tó ń sùn nínú ilé rẹ̀ ibi tó bá ti gbà mọ́lẹ̀ sínú òkùnkùn ayé rẹ̀ ò tún gbọdọ̀ sún mẹ́ o. Ó wá sáìsùn níyà yìí ni bẹ́ẹ̀ lómi ìbá délé láàárọ̀ wọ́n wá túrí tójú rẹ̀ wú. Bójú rẹ̀ ṣe máa ń pàǹdé náà nìyí. Ṣé bó ló lo àìsùn ni? Wọ́n bá wá ṣe èméjì pé ṣé àìsùn ló lo àbí sùn? Ó gbọ́ àìsùn ló wáyà yìí. Kèé ṣe ìsùn. Àwọn tó fẹ́ kó bọ tá a fẹ́ jẹ́ oráyé wá àwọn ń ṣàìsùn nítorí
torí ayé rẹ kó lè dàrú. يا من تتيب بذكر àwọn tó bá jẹ òsùnkún náà họ́sù. dákun ìwọ tá wá ń pètè pèrò lélẹ́rí ìwọ wá ń sun òsì kò mọ̀ kọ́ lọ́hùn fa níbi tó jókòó sí o ò fẹ́ jẹ́ kọ́ tà rẹ́yìn rẹ. yòbó ànẹ́bì kò rìnlẹ̀ dáadáa. يا من تتيب بذكره الأوقات وبحبه تستمتع الرحمات. èmi bẹ́ẹ̀ yóò tají ni o èmi wáyé wá tàwọn èèyàn jí ni ènìyàn sì sẹ́ni tí ń tàyàn jí tóun náà ń sùn eri spíìdì lèmi náà wà àdúró lásàkọ̀ kìí ṣe ipá àárín tí ń lé wa ká tó sáré nínú àwọn tí wà sí ẹ má sáré mọ́ ò lè wúlò fún làwa wà. أكرمكم الله. torí nǹkan sàdédé máa sáré nígbà tí ń ṣe wèrè àwọn kan ní lé mi mo fi tẹsẹ̀ máa rìn. صلوا عليه. ní tí mo mọ̀ pé tí n bá dúró bábá ara mi mú tani ó sara sọ́ọ̀mù inú àfàǹdàgò nínú ìdarí kìí àmọ́ mi bá tètè wá bá wọn. ووكروا وسلموا. tó bá ní yòówó ànábì dáadáa gbogbo ẹ̀kọ́ ayé rẹ ti dẹ̀ rí. إن الصلاة سعادة وحياة. ẹ̀yin lẹ ní nẹ́tíwọ̀kì lára jù bí n bá gbádùn yín lọ́dún tó lọ ní ìníwá lọ́dún yìí a sì ti jọ bẹ̀rẹ̀ ní àjọ ọmọ nẹ́jà ń lọ ni. قد فاز قوم ẹ̀yin ọkùnrin kí ló dé ẹ̀ má jẹ́ gba sàtífíkẹ́tì lọ́wọ́ yín. أكثروا báyìí bọ̀ o lè jẹ́ baálé ilé kò sì túmọ̀ gbowó oúnjẹ o lè jọ ọkọ eré ahọ́n lásán tó kà mọ́ pé ẹ̀bẹ̀ ni ọ́ lẹ́yìn ẹ̀mẹ́rin ẹ̀ márùn tó lè ṣe kò sí nǹkan mi tó fi wúlò fún ìyàwó rẹ̀ mọ́ òun náà máa ń pẹ́ tó bá di bí owó náà lọ́rọ́ máa ń chẹ́ǹjì ojú òyì padà nísìn. قد فاز قوم. àwọn abiyamọ ti ń gbẹ wájú ẹ̀rọ àwọn òbí báyìí àwọn ọkùnrin ẹ̀já ń tají ọ̀rọ̀ ọmọ àwọn lè náà dìde náà fowó lẹ̀ wọ́n á lè fọ́ọ̀mù rẹ̀ ṣàdúrà fún ọgbẹ́ kójú ológo kí wọ́n ọkùnrin torí ẹ̀ fowó lẹ̀ yìí eré ò ní wú wọ́n náà ti kákà kúrò lára ẹ̀ sọ̀rọ̀ bí gbogbo ṣe rí náà lọ́mọ rẹ̀ ó rí ni. àwọn ọkùnrin ní bá ń sọ ẹ̀jì wọn kí ló ti gbogbo yín ṣe rí kodò sẹ́fẹ̀jẹ̀ kẹ̀yìn mọ́lẹ̀ ni. قد فاز قوم أكثروا من ذكره. nínú ẹni tí ò ní gbà nínú nàìjíríà nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ bá déwájú ọlọ́run nítorí protest fáwọn ọ̀dọ́ tán síríọ́sì ẹ mọ̀ wọ́n náà ànábì nìkan kọ́ ni ó sì bẹ̀. sallallahu alayhi wa sallam. àwọn tá a dúró sójú ọ̀nà bàbá wa yìí náà ọlọ́run fún wa slọ́ọ̀tì kà sí pé yẹn gbogbo èyí tá a já tánú ayé tá a fi ń bú wa eré yóò pé ìwọ tó ń sùn tẹ́lẹ̀ tí mo ta ó yìí. bí ẹ bá sọ láwùrọ̀ mi tó gbọ́ wàá sì wà ní kọ́sítọ́dì àwọn ẹlẹ́yẹ jì sí. Ọ̀nì fọ́ọ̀sẹ̀ kan ìmú akíkàrú bí dìkìrì. ṣé èmi bá rí sí wà nù àwọn tẹ́lẹ̀ ká pọ́ǹtì. ó kéwú lọ́dọ̀ ọ̀dẹ́ ààrẹ lóòótọ́ ṣé kéwú wọ́n gbì ọ́ ni. orí báwa náà wọ agbára ló fi wò ó pé ó ti kàn wọ́n náà ó tó bẹ̀ kó gbà sọ̀rọ̀ létí náà wọ́n bì ọ́ yàtọ̀ orí àwọn àdàtà jáde ìwọ náà wà á tají ó lọ sí ogbówó tó òfin jíṣẹ́ ó tún kú wa. wọ́n ní ká fìlú nàkúrú bòrò àmọ́wá tún. èmi ò sínú àfọ àtẹ̀mọ̀ fi mú náà o mo ní ẹ tají ni ní ẹ dáràn òun náà ló bẹ̀rẹ̀ ló ní ẹ máa jára iṣẹ́ mi mo ní ojú àsìkọ́tà ni. ìyàgò wọn ìwà láàbù. àbútọ̀ ò fẹ́ wù ọ̀rọ̀ ẹnu tèmi ló fi ń sẹ̀rí fún àbù rẹ̀ èmi ò ní o fi wù ábù. lẹ́yìn pé bàbá wa àwọn bàbá tó bí ni wọ́n mọ fẹ́ǹsì tiwọn kalẹ̀ èmi náà mọ búlọ́ọ̀kù lé lérí. ìyàgò wọn láàbù. èmi ò fi ní gbà báwọn kan bá ń ṣe wèrè kí pé wọ́n ń balẹ̀ dáàdì tí wọ́n jẹ́ kìí ṣe bíi tèmi kẹ́yìn ọ̀dọ́ tají kẹ́ dìde yẹ́nyẹ́ ẹgbẹ́ ra dìde. yóò máa ń tẹ̀tí bù. ẹ̀yin àwọn ẹni náà ẹni tó bá ní káwọn ọmọ yín sunkún yóò kàn àgbákò kí ló wí ọmọ yìí. yóò máa ń tẹ̀tí bù bí díkìrì ilé àwòkọ́ ọ̀tún. ó ń lẹ́nu lé ó ń fọwọ́ ọmọ rẹ lérí
inú rẹ̀ ń dùn wọ́n náà ń gbé ọmọ rẹ̀ ọkàn rẹ̀ ń balẹ̀ dágbà kò bá sọ ọmọ rẹ̀ ó sunkún àgbákò tó o fẹ́ jó sí ọmọ rẹ̀ kí ló ń dà ní ẹ̀sà yé ọmọ lọ́mọ fún kí nǹkan ṣe ẹ̀yin ti jí lóhùn ẹ̀ ti gba shortcut o tani sọ ọmọ pé kò sí shortcut inú ayé. Karamakumullah. ogún ọdún lòun fi rìn tí ò débẹ̀ kò túmọ̀ kí wọ́n bá fogún ṣẹ́jú rìn tí wà tí wọ́n bá tẹ̀kì. وبربه تستمتعون حماته. Eri tiwa tó ń wò yìí kò gbá kópẹ́kópẹ́ di eré o. Kò gbá kópẹ́kópẹ́ o. Wọ́n ló máa ń tó ń ṣe tẹ́lẹ̀ ń gbé bọ̀ pákéjì tẹ́ ti dá lọ́nà. Tẹ́ ti pín tẹ̀. Ọ̀tá rẹ̀ ti ṣẹ́jú gbà. Òun gbìyànjú tiẹ̀ Ọlọ́run gbé fún. Dákun gbà tó ti tají lóru báyìí mo fẹ́ jẹ́ kí wọ́n náà dé ìhòòhù. Àlẹ́ ìlú mi náà nìjà nẹ́ẹ̀tì ẹni tí òògùn bá ń gbóná mọ́ ẹ̀gbọ́ àṣàṣì ọwọ́ ayé ti kún ni. Òògùn òṣètú wa gbóná mọ́ nínú àlìjẹ́nà ẹ̀ ti dá òògùn. Sallu alayhi. Ìtọ́ ṣẹlẹ̀ nù òògùn pọ̀ kí ló wí. Wa sallimu wa wakkiru. Inna salata sa'adatun wa hayatun. Gbogbo ẹni tó lọ ń fẹ́ kí kọ́rọ̀ ayé rẹ̀ yá inú òògùn lọ́wọ́ gbègbà fún. Allah. Àwọn tó lọ ń gbàgbára fún un náà inú òògùn náà ti ọpẹ́ẹ̀tì lọ́wọ́ wọn fi ń yá ní kòkókò wọn fi ń tètè bọ̀. Qad faza qawmun akfaru min dhikrihi. Nígbà tó lọ náà fẹ́ gbé ànẹ́bì débẹ̀ ṣé o máa ń yìnbọn tí. Sallallahu alaihi wasallam. Àsámkì gbà tó lọ fẹ́ gbé ànẹ́bì débẹ̀ kò gbé débẹ̀ lọ́sàn-án tíráfíkì ọ̀sán máa ń pọ̀. Allah. Ní máa ń pọ̀ èyí sí tíráfíkì ló. Qad faza qawmun akfaru. Inú òru lọ́lọ́ ń gbé ànẹ́bì débẹ̀. Allah. Wọ́n sọ fún wa pé wọ́n gbé yẹn débẹ̀ ìrìn ajé wọn ò lè dá yín. Kò tó bẹ́ẹ̀ spídómítà rẹ̀ ò gbé. Àwọn kan ní ó gbé ọ débẹ̀ àwọn kan ti rìn ọ̀nà yẹn tí wọ́n ti mọ ibi tí kò tó wà wọ́n kàn ń já lọ tiẹ̀ ni. Qad faza qawmun akfaru. Kèése gbogbo kòtò ní táyà ó gbé gbọ́ mẹ́. Kèése gbogbo kòtò ló gbọ́dọ̀ já sí. Àwọn kòtò kan bẹ tó bá ti fi lè wọ bẹ̀ Ọlọ́run kò kájú ni yóò pa fáìlì rẹ̀ dé ni pé sọ ẹ́ kó ti lọ. Kò sọ̀rọ̀ ní eléyìí mọ́. والكافرون قلوبهم أموات. Ta ló sọ fún ẹgbẹ́ kan sáfà àti máa ń láyà kó nù àgbákò ayé? كرمكم الله. Tó bá kàdísì ń wájú tiwa nígbà dọ̀yìfù ní kọ́dà kó jẹ́ sọ yìí wù. حياكم الله. Kàdísì kan bẹ by default kọ́dà kó ní sọ yìí Buhari ló wà tó bá ti kà á fà wá. Gbàgbé àní fi sí ayé tiwa tó fẹ́ kó bá wa ní. كرمكم Mo الله. sọ fún wa ká má ṣe bòlú dìmọ̀ rárá o àdísì ń dọ̀yìfù ní lọ́dọ̀ tiwa torí wọ́n tó sọ òun dọ̀yìfù ní ọ́. المولد النبوي لا يحتاج إلى حديث صحيح بل يحتاج إلى قلب صحيح. يا من تجيب. Ọkàn tó wá sọ yìí wù lọ́lọ́wọ́ bá nídìí kẹ́sà bí sọ yìí wù tá à ń gbé kí tọ́ka wá wá dọ̀ yìí wù. بذكر. Ẹ̀ka sọ yìí wù náà láti jọ yìí ayé yìí yóò sọ yìí wù. يا Àwọn bàbá tí ò الله. mọ sọ yìí wù àwọn ayé wọn dáa ju ayé tí wọ́n dàbí tọrọ ayé. فبحبه تستمتعون أمات. Kò sáfà àti gbẹ̀yàn débẹ̀. Wọ́n gẹ́ bẹ́ẹ̀ nù ayé gbogbo kọ́ọ̀lù ayé kọ́ ló ń gbé. Àwọn kọ́ọ̀lù kan bẹ ò ní gbé. O bísí àádẹ́fẹ́ kò bísí. Àwọn àkàdé kìí ẹ̀ kọ́dà kó wà lójú oorun àtọ́jú oorun gẹ́ ló ti gbé. O mọ̀ pé àwọn kọ́ọ̀lù kan bẹ tí àtúntò máa ń gbé lójú àlá. Ẹ̀tọ́ bẹ́ẹ̀ ẹ̀dàgùn àlá ti tó òun retí láti jọ yìí. Ẹni tó fẹ́ sanwó fún ẹ tó fẹ́ tẹ̀ fún wọn. Ó wá ń gbé ẹ̀ o ti sun àsunára. Ojú àlá náà ní ti gbé abáyẹjú ẹ̀ lójú àlá. Àlá ti rẹ̀ máa wọlé lójú àlá. صلوا عليه ووكروا وسلموا. Sọ ìwọ tó wà nú ayé tó èékánná. Òjò tó náà sọ̀kalẹ̀ gan òtó. Ìwọ náà yìí dúró àwọn kọ́ọ̀lù gan ká tó wá sọ kọ́ọ̀lù. الله. Ẹlòmíì ò máa pọ̀ ọlọ́run ní kọ̀ọ̀rọ̀ yàrá rẹ̀. Àìmọye ọdún ọlọ́run máa wò ó báyìí ó sì máa decline. Yà lọ́rọ̀ tó bò sọ. Ẹlòmíì ó sì bọ̀ pé
kò ní tí ì yín jìdé mi kan lọ́wọ́ àjẹ gbé ọmọ mi ẹrú mi kí ló fẹ́ wọ́n kàn ní nọ́mbà ọlọ́run ni ò ní hotline ọlọ́run. Ayakumullah. àwọn kan bẹ hotline ló wà lọ́wọ́ wọn wàá wà lọ́dọ̀ wọn ni tábà ti bẹ́ẹ̀ kóòdù ọlọ́run á lè máa gbé ọmọ yìí àfẹ́ ṣàánú ẹ̀ tẹ́lẹ̀ àti ẹ̀dí ti kádà rẹ̀ nítorí tiẹ̀. Látẹ̀sí àlànà. nígbà ó fẹ́ bẹ́ẹ̀rẹ̀ ibùkú ó ti wà yàn ó ti wà lọ́dọ̀ àwọn tó máa gbé ẹ débẹ̀ ẹlòmíì wọn ní gbé ẹ débẹ̀ ó ti lè sùn wọ́n ní mọ́tò èyí rẹ̀ kún olùsọ sọ pé ní òde yóò wá gbé ọ ó ponú tani tamẹ́bẹ̀ tí èsè wọ tamẹ́yìn búùtù kọ́dà mú standing o lè mú standing nínú mọ́ọ̀lù ẹ̀ o lè mú standing nínú ọkọ̀ èyí rẹ̀ o lè sàgàmọ́ o lè dúró ẹ̀yin tẹ́ wáyà ẹ̀ ní kábàámọ̀ pẹ̀ wálé láyé. Àmín. Látẹ̀sí àlànà. ẹ yóò bọ́ ànábì kọ́ ilẹ̀ kí ló mi máa dùn. Yá máa nà kí síkìrì yìí là ó kọ́ọ̀tù. láti gbẹ̀gẹ́ tó ti ń wí náà. Yá máa tẹ̀tí ibù bìtíkìrì yìí là ó kọ́ọ̀tù. Wọ́n bí òbí tẹ̀sítẹ́rù ti rú ràhámàtù. ẹ ti fẹ́ jẹ́ kí ẹ máa lùsì múdù. Sọ́lù. tún wí. Sọ́lù àlẹ́yìn. Wákìrú wàsẹ́ndìmọ́. ẹ dákun ẹ ti máa sàánù àwọn ọkùnrin tó ń dẹrí polo yìí. ẹ tẹ gbérí dìde. ẹ dákun ẹ gbérí. bàbá tó káwọ́ jọ yìí ẹ̀yin nìkan dìde ẹ yòókù àtẹ́bí jùlọ ẹ̀yin nìkan ẹ̀yin ẹ̀ wá fò sókè lẹ́ẹ̀mẹ́ta ẹ̀fìtì ó ti bọ́nù. Sọ́lù àlẹ́yìn. Wákìrú wàsẹ́ndìmọ́. ọdún ìdí ànẹ́bì ni ẹ̀ka tí máa rí wọlé yìí. èyàn lá àfa àtọ́lọ̀ wọn bò bá ránṣẹ́ kò lè ṣe wá sí òru ajá lẹ́sìn tí ó jẹ́ lẹ́sìn fún ọgbọ́n ti sùn sí di spíkà. Ayakumullah. wọ́n máa tún wí látún wí ni wọ́n máa gbé wọn débẹ̀ wọ́n máa ṣe fitinẹ́sì torí èsù sí àwùjọ bíi láyà ẹ̀yọ̀kan kò hàn èsù àsìkò sí kò kà wá sí àwùjọ ẹ̀yọ̀kan olóòtú lẹ́sù jìnnà kí ni àwọn ọmọdọ́mọ rẹ̀ tún dídé. ọmọ ya gidi tí wọ́n ní ni yá ìyá lè sí náà mọ̀nù ẹ̀yọ̀kan tán wí láti jọ ìsókápá rẹ̀ wọ́n tó ń ṣe ibú face to face pẹ̀lú ọlọ́run. èsù gbàlódé rẹ̀ ní bẹ̀ pẹ̀lú wa èèyàn kọ̀ọ̀kan bí èsù 15 million ní escort yẹn kí. Inna salata saatatu wa hayatun. ìlà ìtọ́ bá ń ṣe ó tún máa kì í mọ́lẹ̀ ni bí wọ́n náà ṣe lágídí èsù rẹ̀ lágídí. a máa wí láti wí ni kí ló wí ọmọ yìí. Wọ́n ní bá àṣàkà ọmọ èyí ẹ̀ sàṣà látù kó tún ṣòfò. akíntàrú. akíntàrú bí zikiri. Mọ̀lánà Sheikh Abdul Samad Abdul Samir ẹ ṣeun apàdé náà ní Sárájì àtúpàdé yẹn yìí bàbá wa tó yá yìí dáadáa yìí. Bàbá yá tó. akíntàrú. Kọ̀dí bá àṣàkà ọmọ akíntàrú bí zikiri. Bàbá wa ló ń gbẹ́bẹ̀. Bàbá yá tó. Ọlọ́run ní bá ń fi ilẹ̀ lẹ́yìnlẹ́yìn. والكافرون قلوبهم أموات. kò sẹ́ni tí kì í gbogbo ẹ̀yẹ ọ̀dọ́ ẹlẹ́gbẹ́dì ẹ má bínú bẹ́ẹ̀ ni wọ́n rọ̀ dáadáa ni. حياكم الله. kò yí sí ọlọ́run kó ṣàánú àìmọye ohun tó ti kíhù sára wa àwọn òṣìṣẹ́ gbáyé yìí láti sun gbogbo oorun ààrẹ rí sùn tán olóhùn wá sí mi nínú ayé oríire tọ́lọ̀ ń fẹ́ fún ọ kọ́dà bó tẹ̀ ọ lọ́wọ́ kó sì sinmi no rest for the wicked kò sí sinmi ìtò ńlẹ́hùn tó bá débẹ̀ náà tán kò sí sinmi torí àwọn tó fẹ́ jẹ́ kí oríire ń bọ́ lọ́wọ́ rẹ pọ̀ Allah. àtọ́lọ́sí àtọ́lọ́lá kò sẹ́ni ní sinmi Bàbákúmúláhù. olùsí ń blé mu ọlọ́run pọ́wọ́n lówó lọ́wọ́ ìwọ sì lè fẹsẹ̀ ẹ̀yìn láti yàyín tó kó mọ̀ sọ. àlàáfíà ń bẹ lára rẹ bí wèrè yóò mọ máwọn ọmọ wa lójú lé títì. wọ́n kàlẹ́ bá bíìlì ẹ̀ lówó jù. ibi báyìí ní lọ́fọ́ wẹ̀lẹ̀ náà káwẹ̀lẹ̀ náà síbì èyí ìbára
yóò sọ dání pín. صلوا عليه 30 minutes ni ó kù fúnra rẹ̀ ọ̀tá náà fi ń bẹ lára rẹ̀ bí wèrè ọ̀dà wèrè mi kò ní àlàáfíà tó ẹlòmíì tó lálàáfíà ẹlòmíì ti ń bẹ nínú ayé táwọn wèrè. الله láwọn wèrè àti àwọn wèrè kan bẹ tẹ́tí ń sùn lẹ́gbẹ̀ẹ́ títí ní wọ́n ní wèrè ó sùn nígbà tí wèrè bá rìn tí ó rè yẹn dá dúró kò rè yẹn bá tẹ bíréèkì kó padà wá sáré ìjọba kó fẹ́ gẹ́ níbẹ̀ gbẹ́ gbọ́ wàhálà yìí pọ̀. يا معتتيب بذكر الأوقات sísè mi bẹ́ẹ̀ ni mo di o ọlọ́lá tó ń wọ́wọ́ òun náà tán òun ò lálàáfíà bíi tiẹ̀ ìwọlé sùn sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ni kó máa dún gbàgbàgbàgbàgbà kò ní o máa rọrùn sùn ọlọ́lá tó sì ń fowó rẹ̀ tọrọ la ilaha illallah. الله أكبر bóògùn díẹ̀ bá jáwá fún bí kankan báyìí lè jábọ́ tó lè lajú pẹ́ ó tún di jọ́kẹ̀ ìdáko tó yẹ òkú sùn wọ́n sì ń bínú bọ́lọ̀ wò ṣe fún ọ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lé bó o bá ti gbá mú láti after 12 báyìí ó dà ṣùgbà àṣùbà ni ó là ó jà ó rọjú lè sádọ̀ lágbègbè ó rí yùn lóore ẹni tó ń fọlá rẹ̀ tọrọ òun ní bẹ́yà yìí nìsí ìyàwó rẹ̀ ó sẹ̀ máa bẹ ọlọ́run ní pé bóun ní sẹ́ẹ̀ ti dìde díẹ̀ bóun nínú oṣù yìí sáàrí 1 minute kankan máa jẹ́ díẹ̀ حياكم الله ṣé bọ́lá ń gbà yín lọ́wọ́ rẹ̀ ó fọ́ 1 minute tí ó tó nǹkan ká máa bọ́ ìyàwó rẹ̀ lẹ́kùlé وبحبه kò sẹ́ni tí ò níbi títí ń gba champion ọ̀rẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọn ò mọ iyì rẹ̀ àfìgbà tọ́lọ̀ ń bá gbà lọ́tọ̀ máa gbé kan lọ́lọ́ sí fún un الله ó lè jẹ sùn ẹ̀bà méje bẹ́ẹ̀ bàbá rí ọ yóò mọ̀ sunkún ni حياكم fún ayé tó rò bí ẹ bá fi jẹ ẹ̀yọ̀ kó gbọdọ̀ mọ́lá ìwọ sì bá adé rí mẹ́sàn-án ó tún fẹ́ gbẹ̀ tí pàṣẹ bẹ̀rẹ̀ ni ó mọ orí tọ́lọ̀ ń ṣe àìmọye ọlọ́lá tí fún rẹ̀ òṣìṣẹ́ لا إله إلا àìmọye الله olówó tọ́lọ̀ fún rẹ̀ òṣìṣẹ́ wọn bí dáa tí ní ó mọ mu ra yìí kò lè sọ̀rọ̀ jálẹ̀ ní tiẹ̀ wọ́n náà dúpẹ́ tọ́lọ̀ ń ṣe fún Yorùbá ní Muhammad. وبحبه تستمطر الرحمات Ṣéwà Hasan الله حياته gbogbo ẹ̀yin àfọ́ àmọ́ kí yín صلوا عليه gbogbo ẹ̀yin yàrá àmọ́ kí yín ẹ̀ sì ní o àbábá ń dọ̀tí wòlánà sábùkì látò sógbó ẹ ti wá ìkírun kò sẹ́ni tí ń kí o Ṣéwà Ahmad kún fọ ẹ̀kú làwọ́dà صلوا عليه ووكلوا وسلموا ọmọ Òṣogbo lèmi náà حياكم الله ọmọ Òṣogbo àwọn kan ṣe ilé gbẹlẹgbẹ bẹ wọn padà bọ̀. إن الصلاة سعادة ká dà fún ọ nítorí ń bú mi náà láì wá sọ́lọ́ fúláì àwọn tí ó lù ọ ò ní lù ọ. أكرمكم الله mo wá ń lọ àwọn tí ń fọ àwọn tí ń ra wà sáájú mi fi ni 12 years mo lò ó lé kéwù. tó o bí pé mo kàn jáde lẹ́gbẹ̀ẹ́ kan lọ bèrè ní mọ́kàsì ní nǹkan lálẹ́ wú. mo kọ mọ́kàsì inú rẹ̀ mọ́kàsì máa gbé mo wọlé. أكرمكم الله tó o bí pé ìsìn àtẹ̀ ń ṣáná ni kó bá di ní kéwù tó rẹ̀ kó sọ̀rọ̀. sínú àwọn tí o máa fi kéwù fọ́nkù mi mo kẹ́kọ̀ọ́ lásìkò mo kéwù lásìkò mo kàwé lásìkò mo jẹgbà lásìkò. mo kà wá rí tá a dé lásìkò yóò sọ pé báyìí sì kàn lálẹ́ wò. àwọn òṣìṣẹ́ ní àwọn tí ó bu aṣáájú kankan lè hàn mí sínú wọn. ọmọ lẹ́yìn tó bá dẹ̀ bú ni tí ò lẹ́tọ̀ọ́ tó o bí kò fi mí gba sí à orí ayé rẹ̀ náà kó sáyé mi ó padà sunkún lọ́la. إن الصلاة ìyá ò kì í ṣàṣà òun yájú ni òun yájú ni ẹ dẹ̀ máa fi ẹ́ dájọ́. حياكم الله torí àwọn tí TikTok tí ó àwọn tí TikTok kí ó kó bá pọ̀ أكرمكم الله àkàndákẹ́sùn à ń wo àsọ̀rọ̀ irúgbó tí ó sì ọ́ là fi ń bọ́ sókè. gbogbo àwọn tá a gbà mọ́ lọ́dọ̀ wọn à ń pọ́ wọn lẹ́nìí sí. أكرمكم الله àfáà rẹ tó kọ́ ní kéwù nìkan làfáà rẹ òun nìkan kọ́ ó kọ́ ní kéwù láti jọ ọ̀nà ẹ̀sán mọ̀ ọ̀nà ẹbí yìí ó ti kéwù nísìnyí tó sáké sí ọ ẹni tí motivate rẹ ti ń ta ojú náà tó gbé ẹ elevate
oore ló sí ọ. Karamakumullahu. Àwọn tá à ń sọ fún yín pé ẹkú ìtẹ̀sẹ̀ yín náà kú díẹ̀ káàtó ké pọ̀ jù awu yín nísinsìnyí wọn dákẹ́. Owó wa jáde ó máa wọ ẹnu sí mi la. Tá mo bú nú ẹbí. Karamakumullahu. Ó bú wa tó ní fíùsì. Àwọn tí ó pa ọ ní wúwọ̀. Ayyakumullahu. Sọ̀rọ̀ bí pé gbogbo àwọn tí ń fọ́lò rẹ̀ náà lẹ́bẹ̀ẹ́ sí ọ́ lànà. Ẹkùn tí ó yà ọjọ́ látẹ̀yìn náà òun ló ń fọ́lò rẹ̀ ni. Allah. Lábẹ́ bú ọ jẹ. À ń bọ̀ wá bẹ̀yẹn, à á sì tún wọlé. Sallu alayhi. Yorùbá ànábì dáadáa mi tí ìgbọ́ ike Yorùbá ànábì inú mi ò dùn mọ́. Wa kiru wa sallimu. Wọ́n tó bá lé Yorùbá ànábì tásùbà ò fi dé tó sùn. Wàlá yóò gbà pákéjì rẹ̀. Ìtò bèèrè lọ́dọ̀ Ọlọ́run tí ò bá fún ọ. Gba nọ́mbà rẹ̀ kò gba nọ́mbà mi kò pè mí. Àkíyèsí mi. Ìbọn tún fáìlì rẹ̀ sọ mí ti fọ́lọ́. Karamakumullahu. Àbá rẹ̀ náà ni o. Pé gbọmọ ọlọ́mọ o. Àbá yín náà ni o. Ẹlòmí ò máa jẹ́ǹjì àfa àdìbò ṣáàṣì ó sì fẹ́ jó yẹ ọ́. Bá ti ráfọ́ àgbà lóde kan ó tún bọ́ sábẹ́ rẹ̀. Wọ́n padà ká òkò. Èyí rẹ̀ tí ò pé òun. Ó sá ń jẹ́ kélekèlé lọ. Àfa àtà tún tẹ̀lé nísìnyí. Ọwọ́ yìí ó tẹ̀lé yìí tí ó mú ọwọ́ náà. So gbé òun bí gbé gbogbo àwọn tó bá gbádá lọ́rùn wọn. Ọlọ́run mí ni ẹlòmí àmàláìka ń wà dẹni. Táwa gbé àmú pẹ̀lú agbádá wọn. Táwa di ọrùn rẹ̀ náà kàn fi wí ọrùn rẹ̀ báyìí pé wọ́n lórí bú yìí. Ìwọ́n disguise ìbáwò yìí. Inna salata sa'adatu wa hayatu. Ẹ sí ẹ̀yẹ tẹ̀lé o. Ẹ má gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ o. Bàbá tó bí ọ kò dìtámì irú oríire tó ṣe. Allah. Bàbá ńlá bí ọ kò túmọ̀ pé wọ́n ní o bàǹbàǹ. Oní bíbí kò dí kíráwọ̀ rẹ kún síbí. Àìmọye ọmọ tí ò ní bíbí tó ti làmì láká yàwọn tó bórí ire lé lọ nígbà tí ó sùn. Títọ́ lọ̀gá bíbí ẹni ní títọ́ ju ẹni tó ní bíbí lọ. Wọ́n mọ bàbá mi kò ní ẹ má mọ̀ wọn. Allah. Àìmọye àwọn ànábì Ọlọ́run tá mọ̀ àwọn bàbá wọn. A sì ń wọ́pọ̀ àwọn dájú wọn kiri. Olóṣèlú làmì láká yìí. Sìbẹ́ nìkan lọ́lọ́ kójọ fún yìí. Nínú àwọn ọmọ tí bàbá wọn tẹ̀ kí wọ́n tán lọ́pṣàn òun làlẹ́ àṣà ni wa àkàndá Ọlọ́run. Allahu akbar. Ẹ̀mẹ̀ ò lè sàdédé rí mi lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ní àwọn. Mi ń sínú àfa tó mọ rí kì. Náà èmi kọ́ ò lè mọ rí mi ẹni bí ẹ̀. Ọ̀rọ̀ mi nǹkan ò dẹ̀ lè jù sí ẹ lọ́wọ́. Wọ́n á ní àfa àkàtàjọ́ ń ṣe nǹkan àkàtàjọ́ ń ṣe ni ó tú sí wa lọ́wọ́ kì í ṣe ni. Fídíò tiẹ̀ ń bẹ lọ́wọ́ wa. Ó bá ṣe wèrè á rí ní tiẹ̀. Ayyakumullah. Inú ayé la wa. Wọ́n ju ní ìjẹ́ kalẹ̀. Ibi tó bílọ́ọ̀gì sí wọn sọ fún wa ṣàgbákò. Ayyakumullah. Tí bá jù lẹ̀ sáyé, wọ́n ta tán gẹ́gẹ́ fún òní lè dé mọ́. Wàá yọ ara ẹ̀ kó nu àfa ìwọ ló sàkí ara rẹ̀ pé ìsàfà àmọ́. Ibi tó dé yìí. Lóríjọ́ tó bá tún gbé ẹrù àfa wọ̀. Àwọn tí ó da ọjọ́ lù ọ́ wọn nínú kà. Ayyakumullah. Qad baza qawmun aktharu min dhikri. Àfẹ́já sí pé ẹni tó bá rí bá ti ṣe nú ayé, òun lè fẹ́ jẹ́ ká lù bá bá. Ọmọ tí ń ṣàánú àwọn èèyàn, òun lè máa ń fẹ́ pa. Allah. Àwọn ọmọ pọ̀ tó yẹ kẹ́ fi dájọ́, nípa àwọn yóò dájọ́. Àwọn tá a wáyé wá ṣèkálẹ̀ fẹ́ jí kélé gbé wa, nígbà wo? Àjọ takùn ti ra ọlọ́run ni. Ọ̀rọ̀ pa fihàn ya ọlọ́run kì í sásìkò sí mọ́. Èmi náà ti làwọn tó lè lù yẹn. Bàjẹ́ wá kó lájẹ̀nú lè yí èsè pọ́blẹ́mù àjẹ́ olóríire ń bẹ. Sórí ìyá rẹ tó gbárùkù tí ọ tí ò jẹ́ kékeré ayé gbé ọ àjẹ́ lòun náà. Allah. Àjẹ́ làwọn ọ̀tá ó pè nítorí pé wọ́n fẹ́ pa ọ́ òun ni ò jẹ́ rí ọ pa. Allahu akbar. Àjẹ́ tọ́lọ̀ ní kẹjẹ́ o ẹ̀yà wa ní náà ẹ takú ti gbà yín o. Ìyà tó jẹ yẹn mẹ́jọ jẹ àwọn ọmọ o. Ẹkún tẹ sun tẹ́ ẹ bá rìpọ́tù ẹ̀ fọ́lọ́ pé ẹ fẹ́ sunkún yìí mọ́ àwọn ọmọ yín náà tuntun sun. Allah.
kò sí tó kọ́ lọ́hùn tí ó máa rìpíìtì ìyàkẹ́ náà lérí rẹ̀ lérí ìrìn kéde kò kọ́ lọ́hùn òun gbádùn ẹ̀ tiẹ̀ kò má láì dà òun ní kan mo bí ọlọ́run ní kíkú má pa ológun náà kan ọlọ́run sì ti bomi para yìí kò sí tó kàn Allah. nítorí ọlọ́run Karamakumullah. èèyàn ní mi sínú àbá àti ńlọ bí òde kì mi ò sínú ẹ̀ no so bó bá tún pè wá lóde náà tún bẹ ọlọ́run kọ́ lọ́ọ́ jà wá ó lówó tó fún wa náà tẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ tà yìí òun ní kó bá wa kẹ́nìtà láti ní a máa fi ń dì ọ̀rọ̀ táyìn owó fún tẹ́ gbádùn wọ́n fẹ́ fi kó rẹ̀ ránṣẹ́ sí wa nulẹ̀ àwífù ẹ̀ ni. Yakumullah. gbogbo ẹ̀yin tẹ́ ha ọ̀rọ̀ àwọn àfa ńlá ńlá kí ẹbí mọ̀ mọ́ fàṣẹ sọ̀rọ̀ mo fẹ́ máa sọ̀rọ̀ ìwọ náà wá ń ya ẹnu ó wá ń bú àwọn èèyàn kì gbogbo ẹ̀yin ya yìí tẹ̀sí kele bí kíní yìí ká dáhùn mi. La ilaha illallah. mi ò sí ní ẹni tá a ṣe kíní tó dẹ̀ gbéra lẹ̀ yóò yọ̀ lẹ́nu ó wù kọ́ délé ni. Ayakumullah. ìwọ ò máa ń dábí ń gbéra nso ní bákọ̀ọ̀bù ó lẹ́ni tó lè dúró fún èyí ṣe fi òmò ayùdá fi òmò ẹ̀dá kù sẹ́ni òmò tó fi sáwọ̀ tápà ó tún délé ò lè sùn àwọn bá sí mi ń bẹ tá a bá lọ táwọn náà bá délé àtọ́bẹ̀ ká sùn kò sóòrùn àti lè fa gbùrú wọ́n wà wọ́n tààrà wọ́n kà sọ̀rọ̀ tiẹ̀ ní òmò àwọn tó bá wí eriri ni wọ́n fẹ́ ṣe àgbákò làwọn fẹ́ ṣe kò sí tó kà wọ́n eri búdù ṣe ju eriri lọ. Allah. ló dábàá àwọn ẹgbẹ́ àwọn ọmọ nǹkan sọ̀rọ̀ tà ní èmi yẹn kọ́ bí ọ̀rọ̀ ẹnìkan mo ṣe wà yìí bọ́lá máa ṣe gbé wọn máa ṣe gbé kalẹ̀ ọ̀rọ̀ àwọn àbá ńlá ńlá ọ̀rọ̀ gbígbẹ́ bá ṣe sọ́ ni wọ́n ló sọ yóò yọ lẹ́nu mú ajá fojú sunkún ẹ̀ wọ́n dínkù lé inú. Ayakumullah. òdewájú àwọn àgbààgbà wọn ṣe bí sì wà kó sí àwọn ọ̀rọ̀ kan bẹ ó yẹ ẹ lẹ́ẹ̀ni kése tiẹ̀ oníkálukú sì mọ wíìgì tọ́lọ̀ bá dá sí táwọn ọjọ́ bẹ̀rẹ̀ náà ẹ dákẹ́. Látẹ̀rí àlànà bùnáyà Ádámà àjẹta. látàrí jù wọ́n nà mí nà lè jẹ láàdì mahamatan. Látẹ̀rí jù wọ́n nà mí nà lè jẹ láàdì mahamatan. ayé ẹsẹ̀ ń bá a lọ yẹ máa bá a lọ o. nítorí fíìkì mi lára yín kèé ṣe kankan ìfarabalẹ̀ yín lọ. ẹ fi ara balẹ̀ sí lẹ́kọ̀ọ́ ayé. ẹ̀kọ́ ayé tẹ́ ní ó kú kẹ́kẹ́ púpọ̀. ó lè jọ́ màá fà ńlá kí túmọ̀ bọ̀ ṣe. ó ní ti máa ń rí lára èèyàn. ẹ̀kọ́ kan lèmi àti wọ́n máa ń sọ̀rọ̀ àmọ́ jẹ́ èèyàn bẹ lára wọn. àwọn ìjọ dọ́là kó tiwọn náà ó ti fàṣà kàrí tiwọn. ó lọ sí olórí bú yìí. Látẹ̀rí jù wọ́n nà. ọlọ́run náà kò lè kó àwọn obìnrin tí ó báyìí kó o gbọ́ kótó kálá yìí wọ̀ ìwọ́n tó ń lo awọ́rò òun fọ ayé ajá mi ìwọ́n náà ló sì já gbogbo wọn tẹ́lẹ̀ ọkọ̀ kan. Minali jannati mahamatan. àwọn ìyá ló kó tì yìí bá a ṣe rí wọn lọ́dún tó la tún rí wọn lọ́dún yìí wọ́n ń dínkù látẹ̀yìn bòmí ni ẹ̀yà àfáàlẹ̀ ti yọ lórí búkálẹ̀ mùrídì mùrídà rẹ̀ ìwọ ló bímọ fún wọn ló tún lè ṣe kù tún sọ ọmọ rẹ ló kọ òun gbá jẹ́ àlejò ọmọ rẹ òun náà mọ̀ ẹjọ́ ń bẹ o bọ́lá bá ṣe tí ó bá ṣe ìdájọ́ àwọn àfọ àlálìkìyàmá ọlọ́run tún ṣe fẹ̀yìntì báyìí ni pé níwọ̀n ẹ̀písòdù lábẹ́ ṣe. Ayakumullah. múbi pọ̀ ọ̀dọ́ àfọ àlákìjù àsìkò yìí bẹ́ẹ̀ bá sọ̀dọ̀ a lè mú yín sí ara yín ṣe yánnayánná dáadáa ẹ ráyè sọ̀dọ̀ torí àwọn tọ́lọ̀ kó ti yìn ìràwọ̀ tiwọn náà ẹ̀ ń nọ́ọ̀sì ẹ̀ Allah. bí kẹ̀kẹ́ bá ti ṣèràwọ̀ yín yóò ṣe tiwọn náà hotspot tí ò ní dátà tó nǹkan tó ló ń fẹ́ hotspot rẹ nìkan ò ní dátà lórí fóònù fẹ́ tó hotspot lẹ̀ kí ló fẹ́ connect ma wọ́n náà sọ pé ká come for their problem wọ́n ti problem ara rẹ̀ yẹn jù ṣé wọ́n fẹ́ di ọ sínú ìdè ṣé ni sẹ́kẹ̀sẹ̀kẹ̀ tó fi di ẹlòmíì wọ́n gbọ́dọ̀ fi di ẹnu náà. Ayakumullah. Màláíkà tí ó tù ọlọ́wọ́ yìí pọ̀ jù wọn wá ní. Látẹ̀rí jù wọ́n nà.
من الجلاد مرحبة. Bàbá tí ó tún yẹn lẹ̀ àtúgbọ̀dọ̀ bóun núde. Allah. Ẹkún ayé tí ẹ ò tí ì rí yanjú. Ọ̀pọ̀lọpọ̀ nkálẹ̀ pàtì àmójúkú pọ̀ ni. Wọ́n náà mọ owó àwọn tó ń di ẹmu. Ó líyìí lọ́dọ̀ àwọn olóṣù àdúgbò yìí. Bó bá ṣe wá sí wọn mọ̀ yín mú ni. La ilaha illallah. Ó lò sí gbogbo ọ̀ǹtú ló ti fi gbára nú wá. Ọ̀ǹtú lẹ̀ lómi. Àfáà mi fi gba kúíkì. Gba ọ̀ǹtú ni sáré ẹja ṣe 5 minutes kan. Ó sì dáàtì ìwọ náà sì ìrànjú. Ẹjọ́ ń bẹ o. Allah. Ọlọ́run pè yín lọ́dọ̀ ẹ̀ sì dáhùn. Fáwọn mi dàgbà ó sì wá ń túbá. Pé ní sinmi àṣẹ wá ń padà lọ́dọ̀ Ọlọ́run báyìí. Kì í ṣe wú yín. ففاقد الشيء لا يعطيه من عدم. Ọ̀tá ò lè kánú yín o. Kò sẹ́ni tí ó kánú yín ní ayé yẹn lè mú dání o. Kò sí o. Má retí kẹ́nìkan kánú rẹ̀. Ẹni ayé bá ti mú náà wọ́n kánú. Kọ́dà pity ẹ̀ mi ìrètí pity lọ́dọ̀ anybody. Don't pity me. Me self I no pity myself. Nínú ayé yìí. Wọ́n tó bá pity ara rẹ̀ kúkú má dìde. Táyé yóò fi tẹ́ pọ́nmọ́ pẹ̀gàn wa ni. Kò sí dáa ṣe fún wọn. Ayarígbà fẹ́ ṣubú òun la fi ṣẹ̀wọ̀n. Allah. Ìfásẹ̀ ayé la fẹ́ jó gbá wa la fi ṣẹ̀wọ̀n. Kẹ́ni àwa rojọ́. Kẹ́ni àwa rojọ́. Ìtàn bínú wa sí òṣèré mẹ́jọ. Ọ̀tá ò lè rojọ́ táyé fẹ́jọ́ kú. Ẹni ayé bá sì ti gbámú òun náà ń kàánú. Wọ́n bínú ẹ̀. Bàbá yín lọ láìpẹ́ yìí àwọn kò wò pé nǹkan ó ṣe. Sẹ́gàsì kò yín gangan láwọn àṣẹ ìmọ̀ sí nǹkan. Àmín. So wọ́n fi sọ pé no retreat no surrender. Ẹjú jẹ́ kásìkò yìí kó tún sáná sí. Àìsàn ni ẹ ti pé àgbákò tó wá sẹ́ni sí wa á wà fi ọ́lẹ̀ pé òkè àti wíwù ẹ̀ àkàn ní wíwù àgbákò ń lásán á tún mú un ni á wà fi kún á dàgbà á fi kún àgbákò sí ọ àgbákò àná àgbákò yáàtì. Akramakumullah. La tarjuwanna. Dọ́bùdọ́bù ni torí ilé tiwa ló fẹ́ sọdá horo kò sí láì fi ń bẹ̀ òkò tẹ́yìn bá sọ sí ọ kò sí láì fi kó wíwù ẹ̀ kó mú kó sọ́ lòun náà padà. Ajá Hasan. La tarjuwanna. Gbogbo ìyàwó ẹni náà ṣe ti sùn dá mi lóhùn dáadáa yóò bọ́ ànábì dáadáa kí n bọ́ kọ́rí rẹ̀ ẹ̀sìn ẹ̀yọ́ ọkùnrin náà ṣe ti sùn bẹ́ẹ̀ ṣe mọ àwọn náà ókè ẹ̀yin náà yóò bọ́ ànábì tẹ́ wí yóò síbi dá sí náà. Minal jannati marhamatan. Fafaqidu shay'i la yu'tihi min 'adami. Ọlọ́run ìdí mo fẹ́ jẹ́ mú dání rẹ o. Ọlọ́run ẹ̀ ń ṣe àmẹ̀bọ̀ o. Bó o bá gbé Ọlọ́run dá sádánwò rẹ yóò ṣe bí ìgbà tí o rí. La tas'alanna. Bunayya Adama hajatan. Wasal alladhi abwabuhu la tu'jabu. Wọ́n gbẹ́nu ọ̀gbẹ́dá tẹ̀ wọ̀ yìí. Lọ́dún tó lọ ẹ̀ka ọ̀rá ṣe káfíńtáì gẹ̀dẹ̀ ẹ máa ju agbẹ́dá sí. Allahu yaghdabu. Èmi ò sínú àwọn tó kà rọ́ọ̀ṣì wọnú àlìjẹ́nnà. Wọ́n ṣe ń fọ iná fún ẹwọlé náà ní wọ́n láyà rẹ̀ já. Allahu yaghdabu. Gbogbo wa tó sì ń tẹnu sí wa bó o bá túbà á rìpọ́ọ̀tù ẹ̀. O lè ti bọ́ yẹ́yẹ́ kó má bọ́ lọ́wọ́ àwa yìí. A tún sọ fọlọ́ pé kọ́kọ́ dá dúró náà. Ó ní kó èrè o yóò jẹ́ ìyà díẹ̀ náà kò lẹ́kọ̀ọ́. Kò lẹ́kọ̀ọ́. Allah. Wọ́n ń ṣe bẹ̀yẹn lé ní o tún dijọ́ mi. Kí ló wí tiẹ̀? Allahu yaghdabu. Intarahita su'alahu. Ọlọ́run bẹ́ẹ̀ bá gbé Ọlọ́run dá sí àdánwò ayé yìí kò sí tó kàn o.
ìwọ ló nídìí Ọlọ́run, Ọlọ́run kọ́ ló nídìí rẹ o. Ẹbí ìbá pé Ọlọ́run ti mọ tí mo fẹ́, ó lè mọ tó fẹ́ kó sì mọ yà sí. Allah. O sọmítì fáìlì ẹ kò ní bẹ sáyẹn náà. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Qala rabbukum ud'uni. Qala rabbukum ud'uni astajib lakum. Ọgbọ́n tọ́lọ̀ wí báyìí. Ud'uni astajib lakum. Pè mí, màá dá ẹ lóhùn. That is to say, bó o bá gbé Ọlọ́run kò sí tí ó dáhùn. O ò pè yàn, o sì ní kò píkì kọlù rẹ̀. Are you mad or something? O ò gbé Ọlọ́run, o sì ní kò dán lóhùn. Ṣé wọ́n kọ́ diffuse kan ni? O ò mọ bínú Ọlọ́run ṣe máa ń dùn tó bá ń kanlẹ̀ fún ẹ. Wọ́n lọ́lọ́ mọ tí mo fẹ́, o kà wá jókòó lé. Ọlọ́run. Ọlọ́run tí ò dọ́tẹ̀ nìkan mọ̀. Ọlọ́run máa ń pọ́tà rẹ ni. Kó zù sóore fún ṣáájú rẹ̀. Bó bá kú òun tọ́tà rẹ fi kọ́kọ́ dọ́dọ̀ Ọlọ́run. Oppression ni ó fi pa. Allah. Oríire tó ń retí mu, Ọlọ́run bá kó fọ́tà rẹ̀ yóò yọ ọ lẹ́nu. Ó sàkó láyé ìfún. Qala rabbukum ud'uni astajib lakum. Ud'uni wa lam yumayyiz bayna al-kafir wal-mu'min. Kò sọ ẹgbẹ́ yìí mùmí ni ẹ pè mí máa dá yín lóhùn. Àti mùmí ní. Àti kèfèrí tí ò gbà tọ́lọ́hùn, tí ò ṣe tọ́lọ́hùn. Bí gbogbo yín bá pè papọ̀ yóò dáhùn. Allah. Ọlọ́run ló rán sọ́tà rẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Ọlọ́run náà lọ́tà rẹ̀ náà rán sí ọ. Ó pọ̀ ẹni tó bá kọ́kọ́ débẹ̀. Ó ti di competition. Ọlọ́run kan náà gbogbo wa ń pè. Ẹ tó bá kọ́kọ́ déwájú Ọlọ́run lọ́lọ́run jẹ físà rẹ̀ báyìí. Allah. Bá lọ sùn tẹ̀tẹ̀ rẹ̀ kò kọ́ Ọlọ́run o. Ó lè wá dárí kí á máa kó máa sà ọ́ kẹ̀. Ẹ ti wà ló ṣe láyé kó máa gbádùn nínú àlejò. Àmáyé yìí náà wọ́n fẹ́ fi pa ọ́. Allah. Níbi sọ fún yín, ó kà jẹ́ mùmínì, kò ní ojókòó. Kò lè ẹni tó ṣẹ́rí bú gbogbo ayé yìí tó yìí ní ṣíẹ̀tì èrí bú ṣe ìtọ́nù ni. Ẹni tó gbé náà wojú Ọlọ́run. Kò síbi a bá ti dákọ̀ ẹ̀ á máa ṣe pé fún un. Mo lọ́wọ́ kọ́ fèsì Ọlọ́run face to face báyìí pé ọ̀gá ẹjọ́ tẹ dá yóò rí bẹ́ẹ̀ o. Mo ṣáájú ẹ̀ dé náà, ó sì ní tẹ̀ fún. Kọ́lọ̀ ń pààyàn láṣẹ. Kó sì hu ga gbogbo yìí dà ń ṣe yẹ̀yẹ́ Ọlọ́run láti ṣe àpàdé Ọlọ́run face to face. Tábí ìyá rẹ̀ dàtà ló bí babaláwo bàbá rẹ̀ wà àti tani níwájú tani níwájú Ọlọ́run. Allah. Ẹ̀yọ́ ń kó lò sí. Gbogbo wèrè tó ń ṣe yìí, ẹ̀yìn Ọlọ́run ló ti ń ṣe. Qala rabbukum ud'uni astajib lakum. Gbogbo àrífín tó ń ṣe fọ́lọ́run yìí, ẹ̀yìn Ọlọ́run ni. Níwájú Ọlọ́run, tá ń tó bẹ́ẹ̀, tánibọ̀dì ó mọ̀ sáré ẹ̀ta kí. Ara anybody ó ní balẹ̀, kò sẹ́kọ̀ọ́ kẹ́ ẹ̀ máa balẹ̀. Ẹni tó wá kọ́kọ́ ṣe wèrè níwájú Ọlọ́run face to face, èṣù ni. Eri bú wo ló tó yìí? Kọ́lọ̀ mọ sọ fún yàn face to face pé ó sì dùn làwù. Kíkà sí fa àbá wọn tàkà bàrà. Kẹ́nìkan sì lérí lọ́rùn níwájú Ọlọ́run. Oore tó ju àlìjẹ́nnà lọ, ó wà. Allah. Tó lọ kọ yẹn kalẹ̀. Àtẹ̀mọ́ wa lẹ́yìn tẹ̀mọ́ wa ó dà gbé lágbára tẹ̀mí sọ púpọ̀ níta. Ẹlòmíì máa ń wò pé mo kàn wà lórí street. Mo sọ wà lórí street mo wà nínú ilé náà. Mi ò sínú ẹni tó fi lágbára ọ̀pẹ́sì. Já fi wálẹ̀ 5 minutes yóò máa jẹ yín. Karamakumullah. Bí yóò bá ẹgbẹ́ mi tó bá sọ lábára sí mi nílò Ọlọ́run yìí rí pé yìí yóò gbé ni. Ó sọ ma fi lábára jí mi láwọ̀ kùtùkùtù Monday. Owó lè mi retí. La ilaha illallah. Àgbẹ̀mí assalamu alaikum dẹ̀wọ̀ azakumullah orí ìdúwà ni. Àfa àkó lórí fóònù. Owó bá ní wọ́n fẹ́ fún mi fẹ́ stress mi. Allah. Àwọn tó ń fún mi lọ́wọ́ èkó náà sọ ẹ̀ lóko sà. Ṣẹ́ni dáadáa. Mo wà dáadáa jáde bóòlù. Bolobá dé bolomú ọ̀tún dé. Àwọn tó tẹ̀wọ́ fún wa nù. Fúnbíàmù wọ́n fẹ́ tẹ̀ fún wa.
so gbogbo yìí dà ń ṣe yìí má arsalna min rasulin illa bi lisani qawmi. Allah. àfẹ́jẹ́ káwọn ọ̀dọ́ ṣàgbákò tán yẹnyẹn kẹwàá kò lẹ̀ àgbẹ̀ Islam ti wà bọ́ọ̀rì jù àwọn àti àwọn kankan bọ̀ wo nílàkà yìí kò yí ọ kó lè nítumọ̀ wàlá báyìí ti sọ slang yà slang dàbí gbé wọn wọnú Islam kí sáájú rẹ wà ní jẹ́ náà. Akramakumullah. ọlọ́pàá kàdísì ó kàdísì náà tó wò ní tún Yorùbá oúnjẹ yóò ṣe súnkè. La ilaha illallah. àwa méde ìgbà ló dé tá a fi gbé kalẹ̀ wọ́n ní tàfà yìí mú un gbọ́ yé abeg please come again. so ìyún lọ́wọ́ àfi kí wàá fi gbé òun náà sọ sọ́ọ̀kà tí mo fi lọ́mọ táàmù dídí. eléyìí yẹn nìkan kọ́ la mọ̀ àmọ́ àwọn eléyìí kú tó kàn fáàmù náà. Akramakumullah. wọ́n wà lérò pé àyọ̀ tún ṣẹ́fẹ́ láti ṣẹ́rù. sọ́yọ́ àwọn tá a gbé ibú lọ́wọ́ wọn tábà ní àwọn ọbẹ̀ díẹ̀ torí tiẹ̀. sọmọ tábà gún yẹn ń gò lábíyá wọn ní rí yẹn. Akramakumullah. tẹ́lómi ò wá gbé gbogbo gbà wọ́n á farabalẹ̀. ọ̀rọ̀ ẹnu díẹ̀ kọ́ ẹni tó lọ́wọ́ mọ̀ bá ránṣẹ́ àwọn nǹkan bẹ fíìsì ẹ̀rí wọn ti kọ́ọ̀tì a sì bá wọn fíìsì ẹ̀rí. Allah. lásàkọ́ lágbérí dúró lásàkọ́ léèwọ̀ tán dáadáa gbogbo àwọn táwọn bí pè sí ẹ̀sìn Islam kìí sọ àwọn tó nọ́mà gbogbo wọn ṣe nọ́mà àwọn kan bẹ abnormal ni wọn. wọ́n ń sáré yọ̀ ànábì ló rìsẹ́ẹ̀tì wọn ọ mọ bí Umaru ṣe jẹ́ kótógbà Islam ni Umaru Umaru bá hẹ́ńtà rẹ̀ àwọn eléyìí ẹni tí Umaru bá fèsì nínú ìlú àgbà kò fẹ́ ṣe ni o. Allah. pẹ̀lú bẹ́ẹ̀ bá nàbí ṣe mọ̀ pé Umaru ẹ̀ sẹ́yìn rí wọ̀. La ilaha illallah. Allahu alayhi wa sallam. Yorùbá nàbí mọ́. Wa qala rabbukum ud'uni astajib lakum. Ọlọ́run sì tún sọ pé ya Rabbi a'izz al-islam bi ahadi al-umarayn. Dágùn ẹni tí ò sínú Islam ọmọ líle ọmọ jàgídíjàgan ọmọ ntá Ọlọ́run dẹ̀ ni ànábì tuntun pé gbẹgbẹ dàgbò mú wọn ní Islam kó yìí bá Islam pẹ̀lú kánú àwọn ọmọ ntá yìí wọ́n bá kó Islam wọn lérò lẹ́yìn kó nílà ká yìí o àlùbáàgì sì ń sọ slọ́gánì wọn gbé kì nígbà tí ẹ̀ sọ mọ̀ nǹkan wọ́n náà sọ ìdáwà sọ tá fi hó ìwọ wíwò wọ́n gbà ọ létí. Ayakumullah. kò sí ti ń dúró ààrẹ ànímọ̀ àwọn ń sẹ̀. pọ́blẹ́mù tẹ́lẹ̀ mi fèsì báyìí kì í ṣe pọ́blẹ́mù ìdílé mọ́. àwọn ogun ìdílé tí wọ́n ti jẹ́ ẹ̀rùn tán kò tún wá lè há di pọ́blẹ́mù sí láti ta. so ibi tí mo ti lọ bí a ṣe tánì náà kí ẹ̀rí bàbá la ilaha illallah ẹ bá yọ ọ́ lẹ́bi kórìí rẹ̀. Allahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ṣe ń ṣe fún mi bẹ́ẹ̀ ṣe ń ṣe gẹ́lẹ́ nígbà ní Sàgájì náà nù wọ́n máa ń bá mi ká lọ gan wọ́n mọ ibi tí ti ń bọ̀ ìtọ́jú àlìjẹ́ náà lọ ń bẹ̀. Allah. sẹ́ẹ̀kì ká rí Ọlọ́run fè tètè báyìí ó ju àlìjẹ́ náà lọ. Allahu akbar. ó ju àlìjẹ́ náà lọ àmọ́ bọ́lọ̀ ń ṣe rí. lillazina ahsanul husna wa ziyada. kọ́lọ̀ wọn afẹ́ra rẹ̀ hàn face to face kó rí Ọlọ́run báyìí kọ́lọ̀ ti jáde pé ana Allahu allazi la ilaha illa ana kò sí oore tó tó. Allahu akbar. pẹ̀lú bí o ṣe sí oore tó tó òun náà àṣetáàlì ti rí Ọlọ́run tó sórí ibú. Allahu akbar. ó ti fojú kọ́ Ọlọ́run báyìí ó tún sórí ibú lára rẹ̀ sọ o lè jókòó tó lórí rẹ̀ kó tún sórí ibú náà ṣe lé. Allah. Wa qala rabbukum ud'uni astajib lakum. bíbọ́dí odò rẹ bá pọ̀ púpọ̀ jù kò sí bọ́dọ̀ lè fi túra rí lẹ́gbẹ̀ẹ́ rẹ tó. òun àti bọ́dí odò wọn tùjọ mọ fọ́ọ̀mù aláǹsì ni àgbákò ohun burúkú kan náà tùjọ mú jáde. Allah. yóò tún fọ́ọ̀mù ohun burúkú mi. ẹ dákun Jésù ṣe wá ṣe rí ibú tó
tí ò sẹ́ni tó ṣe ibú tó ó tún pe ọlọ́run tún dá lóhùn. Allah. so ṣé wọ́n ṣe ibú tó ọlọ́run ó ṣe ibú tó èṣù ni àṣẹ fún wa. ó ṣe ibú tó èṣù ó ṣàtẹ́sù ẹsẹ̀ ẹ̀yìn ni wọ́n ṣe ó ṣàtẹ́ face to face. pẹ̀lú bẹ́ẹ̀ èṣù tún béèrè kan lọ́dọ̀ ọlọ́run pé qala rabbi andirni ila yawmi yub'athun qala innaka minal munzirin. Allah. tún bí ọlọ́gà ọlọ́run ní ìwà tó wù yìí eribu tó ṣe yìí àníyàfẹ́ rẹ̀ ó máa ṣe eribu yìí títí láéláé ó tún sọ fọlọ́ pé accepted sir but I have a request from you sir. kọ́ ni ok kí ni tó fẹ́ ó ní yẹn sà mo ti gbọ́ pé ẹni eribu yẹn asáàmà ṣe ni ok ó sì wà bí eribu àmọ́ èmi náà ní tẹ́sẹ̀ fún mi òun náà ní tẹ́sẹ̀ fún mi òun náà béèrè request tiẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ni ọlọ́run dákun fi mí lẹ̀ dákun yọ̀ǹda mi má pa mí èṣù ní kọ́lọ̀ mọ́ pò tálíkì àmì èdè ọlọ́run ní kí ló fẹ́ máa ń ṣe tó o bá kú oníbẹ̀ ni ó ní gbogbo àwọn tó ṣoríire fún ìmú fẹ́ sọ lè fi bú wọn lọ́wọ́. Allah. ẹ wo request tó yà wèrè so ọ̀tá ààrẹ lè lọ bọ́lọ̀ kó òun fẹ́ pa ọkọ́lọ́ sí ju grant yẹ. Allahu akbar. so tó máa sọ pé kíníkan nígbà tí n bá tèèyàn jẹ́ wọn ní bá tèmi jẹ́ ojú ọlọ́run tó yìí lójú ọlọ́run tó lóòótọ́ kò ká kò fáìní pọ̀ wájú ọlọ́run ó mọ iye àwọn èèyàn tó kú lójúmọ́ ni. Allahu akbar. ọ̀tá ààrẹ lè lọ bọ́lọ̀ pé mo fẹ́ ń ṣe ọlọ́run tó àìmọye fẹ́ ni ẹ ló problem ó lè mọ bọ̀ wọ́n dọ̀ wá kó wá sinmi. níbi ń sọ nítorí ọlọ́run wọ́n ló nídìí ọlọ́run bó bá ti fi ọlọ́run lẹ́jọ́ kan yóò fi ọlẹ́ fúnjọ́ mẹ́wàá yóò fi ọlọ́ fọdún mẹ́wàá. Allah. ilẹ̀kùn ọlọ́run yóò mọ kankan ni ìtò pé ọlọ́run tí ò tí ì dáhùn ó mọ̀ pé tóun bá fún ọ ò ní pé òun mọ́. Allah. ní òtí fi fún ọ. Allahu yagidabu. Indara kita su'alahu wa bani Adama ina yusalu ya gadabu. ọlọ́run ò búlọ́ọ̀kù kọ́ńtàtì ẹrú kan rí torí pé ń bíìlì ọlọ́run. Allahu ya gadabu. èèyàn ló bíìlì tí ó búlọ́ọ̀kù rẹ̀ kìí ṣe bí ọlọ́run bó bá ṣe ń bíìlì ọlọ́run sí lọ́lọ́run ṣe máa hẹ́ẹ̀lì rẹ sí pé ẹrú tèmi ni. gbogbo ẹ tó bá ti kẹ̀yìn sọ́lọ̀ tó bí mọ́ ọlọ́run rí ìgbà ó ń ṣègbéraga sí wa nù. ìjọ tó bá ti fi ọlọ́run lẹ̀ tó béèrè tó ń fẹ́ mọ́ kódà ọlọ́lá mi ìtọ́lọ̀ fi fàgbákò kan ni wípé ó ti feel comfortable. Allah. ó rí ìgbé gbogbo tó ń fẹ́ lọ́lọ́run ti ṣe fún ọlọ́run ni àóká ó dé òkè ẹ bá ń já kásán ohun rẹ̀ kan kó má rí mu mímọ́. Allah. ìgbà wọn ló ṣe tó wá padà lọ́dọ̀ ọlọ́run pé ha mo tún ti dé o ní tí mo ní ìdínkù o. Indara kita su'alahu wa bani Adama ina yusalu ya gadabu. kí n fi ta ká parí ẹ̀ nítorí ọlọ́run arábìnrin kan bẹ sẹ́rí arábìnrin yìí ọ̀yá yìí púpọ̀ ọ̀yá yìí o gbàgbé o. Imra'atu jamilatun fi dari musawwaqati. sẹ́rí arábìnrin yìí kò tún wá yá yìí látẹ́ ó tún wá rí owó túnra rẹ̀ ṣe ó strong o níwájú obìnrin tó yá yìí o torẹ́lẹ́mì rẹ̀ strong jẹ́ kọ́ lọ́n dẹ wọ́n sí ọ olóò nífẹ̀ẹ́ obìnrin èyí rẹ̀ bàjẹ́ àbó lówó lọ́wọ́ ó lówó lọ́wọ́ lójú ọgbà kámú pé gbogbo wọn bíìlì rẹ náà ni dátà 15 ní mandarin. Allah. ọ̀rọ̀ yóò mọ̀ wọ̀ ó dìgbà tí ó bá rajà làbí àbáyé bá fẹ́ rà báyà àgbákò dénú. obìnrin mi kan sọ fọkùnrin mi pé hello babe please I need your help oṣù kan ní ó fi padà ta. Ayyakumullah. Imra'atu jamilatun fi dari musawwaqati. láyé tàǹtí ẹ̀wà yìí kò sẹ́ni bọ́
ojú wa yìí kọ́ lọ́sẹ̀ àwọn sàkáǹtì rẹ̀ àwọn Instagram àti dá ẹsẹ̀. Allah. Àwọn TikTok ẹ̀yin Ọlọ́run mo fẹ́ lè ní kọ́ lọ́n kọ́ àwọn obìnrin lẹ̀. La ilaha a máa illallah. lọ ṣáà ní gbádùn ayé ìmọ̀ náà torí yóò kóyàwó mi náà. Ayyakumullah. Láwọn ẹ̀ṣẹ̀ tójú ń ṣe àwọn obìnrin kan bẹ tó bá sọ fún mi pé if I catch you tó rùn tó bá gbọ́ ọmú ó ti mú ọ náà nù o kò sí ní tẹ́ ìbọn o tó bá dẹ́ sí ọ ìwọ wo tó bá ti mì kébè díẹ̀ báyìí gbogbo nẹ́tíwọ̀kì rí dàrú nù. Ayyakumullah. Olùgbà tẹ̀sùbá mu. Ó mà láti wà dùn ó mà já sí náà tẹ́ná nísì kò sí ìtò kàdélẹ̀. Allah. Tá ń bọ́ lọ́wọ́ obì. Imratun jamilatun fi dari musawwaqati. Láwọn ọmọ tẹ́tí rí owó tún ra ṣe ẹ̀yin yàwó ẹ ṣeun ẹ̀yin lẹ bó gbogbo ẹ̀yìn. Ànábì tọ́lọ̀ bá gbé wa lásìkò sí bàbá ńlá aṣẹ́ ní òsè. Allah. Òun kò ní tẹ́ǹtì kó lè bọ̀ àfi tí o bá lo fóònù ló ká sì tì mọ́nú ilé kan. Ayyakumullah. Ànábì ti ń ṣe dátà tí ń lo iPhone. Kò lè bọ̀ o àjọ wà bẹ́ẹ̀ ni o àjọ dúró sí kíkì ni o. Àwọn obìnrin tí ó kọ̀ bá wájú Ọlọ́run náà tún máa ń fáyín jù. Allah. Gbogbo tẹ́sítì rẹ tó ń wá kí ó kún sára wọn. Allah. Tó bá mi díẹ̀ fún ọ báyìí wọ́n ló mọ̀ gbáyé rẹ ti ń mì. Kọ́lọ́mùlà olókùn. La tamna'u adam min nafsiha. Ṣé wá rí obìnrin yìí yá yìí? Bó ṣe wá yá yìí tó, ó tún wá lówó títí ń tọ́ka ṣe. Àmọ́ ṣe tiẹ̀ olóso ni o. Húkọ̀ọ̀bù lòún ṣe o. Allah. La tamna'u. La tamna'u adam min nafsiha fajalasa hadha salihu yawman ala babiha. La tamna'u ahadan min nafsiha. Gbogbo ẹni tó bá ti lówó òun náà máa tẹ̀ sí. Ọmọ bó ṣe máa ń fowó rẹ̀ ṣàgbákò. Ẹ̀yin dá lómi bá ti lówó lọ́ba àárò máa ṣe kébékébé. Ìtọ́lọ́wọ̀n fi fẹ́ lómi lówó kò ju wípé Ọlọ́run ti rí pé dèdé àgbákò tí ó fowó òun sí kò ní jó lọ́la. Allah. Ní òjò fún. Kọ́lọ̀ kan fẹ́ lómi 35 péré. Ó mọ dèdé sinẹ́tì ọ́fíìsì. Ó mọ hòtẹ́ẹ̀lì Kúìkì 500. Allah. Yóò sẹ́ndì 1000 sọ́mọ òun pé fi gbọ́kadà. 1000 yóò fi rándomi kalẹ̀ fún Adélíkà. La ilaha illallah. Bẹ́ẹ̀ni, ó ní oṣù yóò wá àjámu sẹ́gbẹ̀ẹ́ yóò tún máa jámu bíi mẹ́ta kan. Táyà ó ti gbóná kalẹ̀. Yóò máa wá ránjú where you don reach and they wait for you. Lérí 35 yóò sì ṣe àgbákò tí $3,500 yóò lè wò. La tamna'u adam min nafsiha. Obìnrin ọmọ tó lọ sí sàánú. Gbàtọ́ lọ ń tẹ̀ sí yín. Ẹ ti fọ àwọn oníhùkọ̀ọ̀bù ní jẹ́wọ́ yín. Ẹ ti fọwọ́ sàgbákò tán. Ó wá di kú freezer tán. Ó wá wà wà fáàkì. Ó ní bọ̀. Allah. Ó ní bọ̀. Àwọn obìnrin yẹn pọ̀ ní ìfẹ́ fọ̀rọ̀ gùn. Obìnrin yìí náà wá yá yìí. Ó tún wá lówó organic cream. Ọmọ tó rówó ṣe tẹ̀yìn tó rówó ṣe wájú. Ẹ gbàgbé eribu ti upgrade kan lọ. Allah. Gbogbo tí máa ń já wálẹ̀ ta níwájú máa ń já wálẹ̀. Ó ti ní ìdábí ń gbé dúró. Akramakumullah. Onídìgádìgá rẹ̀ yóò dúró sàngìlì ti báyà. Táyà mi ti yàrá. Nígbà tó mọ ẹgbẹ́ èyí yóò tẹ̀lé tó bá rí. Kọ́lọ̀ ń bá sànù rẹ̀. Ẹ bá báyìí ṣe ń sọ́ọ̀kì. Ṣé wà? Fajalasa hadha salihu yawman ala babiha. Láyìí ìwọ́n tọ̀lọ̀ bá ń bẹ̀rẹ̀ rẹ̀ bá ní Allahu Akbar. Allahu akbar. Mo fẹ́ jẹ́ gbọ́tàn yìí dáadáa o. Allah. Fajalasa hadha salihu yawman ala babiha. Àfọ àgbà kan wá ń bẹ wòlíì Ọlọ́run ni. Àfọ yìí náà bá lè patronize ẹ̀. Gbẹ̀yìn àfọ wọ́n pè yín lóde ẹni ẹ bá yín wá mú ìdá méjì kalẹ̀. Ayé yóò dàrú lásìlásì. Ayyakumullah. Ẹ ń bàjẹ́ okò àfọ jẹ. Olóso wa ń dúró de wọn náà lẹ́nu ọ̀nà. Àfọ àti ṣetán.
ó ṣe wá sí tán owó adé àtàndá fún wọn náà ló fi san owó olóṣù òun ṣe ń dán ọlọ́run àtẹ̀sùn papọ̀. La ilaha illallah. àbá yìí náà wá dìde àbá náà bá dìde ó máa lọ sẹ́nu ọ̀nà rẹ̀ bá kalẹ̀ kó kókókó ó jókòó síbẹ̀ èso àfa. Fàlámúyá ni kúrú la àdán. àbá yóò wí gẹ́gẹ́ fún kò dákọ̀ rẹ̀ fún ó mú àfa ó wù agbẹ́dà kó ló wù láwà ó tún mú tẹ̀sùn padà ní. dákọ̀ ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ àrẹ̀bẹ̀ ní Allahu Akbar. Fàṣẹ láti jẹ́ àríyàtà àbálíkà. níbọ̀ aládùúgbò olóso yìí ẹsẹ̀ ń ó bá bí gbé a wòlíì ọlọ́ọ̀kara màrí lẹ́nu ọ̀nà rẹ̀ yìí àmọ̀lánà rẹ̀ ọ̀sẹ̀ wà fà. Allah. ìṣó fà yìí. Fàkọ́lá bíbélì bábí rọ̀jù ló ń sọ́ọ̀lì wọ́n. Fàkọ́lá ti sẹ̀yídà dàí ẹ̀dùkúlù. Fàkọ́lá ti sẹ̀yídà tún dàí ẹ̀dùkúlù. àbá ìbá sáà dúró lẹ́nu ọ̀nà ẹni tó bá jẹ́ aládùúgbò òwú kọ̀ọ̀bù yìí ó bá fi gbé a ẹnìkan máa ń ó máa lálejò àbí rí kọ́sítọ́mà lẹ́nu olóṣòwò máa ń dà lóhùn pé kọ́sítọ́mà wà olóṣòwò ní kọ́sítọ́mà tá a gbà lẹ́nu gan VVIP ṣèbáfà ńlá kan ní bẹ́ẹ̀ lọ́nà ọ̀nà yìí tó wọ agbádá yìí sọ fún kó wọlé sọ fún àwọn kó wọlé nínú àwọn kíláìntì wa ló wà. Fàlámà dàkálà kọ́lá tìlàwù máa àjàdùkà. Bàdàbà yìí wọlé arábìnrin yìí bá bí olóṣó yìí ó ní à Mọ̀lánà kílẹ̀ yìí náà bá wà. Kọ́lá tẹ̀nàmí náà ìdí lẹ́dàtà wá ìdàtà. àbá ìbàdà lóhùn ìtàwọn èèyàn máa wá ná lọ́dọ̀ rẹ̀ lèmi náà wá ná. Kọ́lá ti sẹ́yìndà. àwa náà fẹ́ dájọ́ síbẹ̀ ni ìtí mo fẹ́ látọ̀dọ̀ olóṣó yìí náà ni pé mo fẹ́ jọ sùn ọ̀dọ̀ mi a night náà mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ tànàmí náà ìdí Lẹ́dàtà wá ìdà. a night mo fẹ́ spend pẹ̀lú rẹ̀. Kọ́lá ti sẹ́yìndà. Nìṣó. Lẹ́yìnlá tí bíbí àti dìnnárì. Oyinbo ṣe rí pa 100,000 ni o ṣe mọ̀ bẹ́ẹ̀ bá ṣe máa ń san nù o ọjà wà nílẹ̀ o sẹ́yìn náà rí bó ṣe tó bó bá ṣe mọ lògùn mọ gbogbo ọbẹ̀ tó bá sì dùn owó ló pa. Fata aba wa amila wa jada ata bi adali mabilagi. Ata bi adali mabilagi. tó àbá yìí bá lọ gbà 100,000 yìí pọ̀ lóòótọ́ àmọ́ yìí wà ní tí mo wòye mí náà fẹ́ débẹ̀. Fún mọ̀dá àbá yìí bá abayi. lè ṣe wàhálà ó bá wá owó yìí lọ. ó gbà lọ́tún lọ́sì àtàdíà àti owó ẹ̀sánú wa àbá yìí náà dà pọ̀ ó bá pẹ́ 100,000. Fún mọ̀dá abayi lẹ́yìn àbádọ́sà níkà. àbá yìí bá lọ́dọ̀ rẹ̀ nígbà tó yìí pé pétọ̀ owó ti pé o ó bá dọ́dọ̀ olóṣó yìí. Fàákẹ́sẹ̀ tí mi àtàdì náà rí. ó ní àbẹ́ ìgbìyànjú 100,000 lọ́lọ́ yìí mọ́pẹ́ lè rí olóṣó yìí bá gbà. Fún mọ̀kànlá tìlàwù máa tààtù ìlú. tó olóṣó yìí bá ní àbẹ́ ẹ̀ ti sanwó bóòlù ẹ̀ ti fẹ́ sí. Kọ́lá sọ̀lẹ̀ wúlà. Scissors kid star ń bẹ dọ́gì ń bẹ missionary ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ ń bẹ tí a bẹ jẹ hangi mọ́ fún àlùmọ̀ òun náà wà o kò sí ìtawò mọ́ o ara mi rọ̀ dáadáa o kọ́lá tó bá tún já sí pé àtọ́lókè òun náà ni ká tún máa ráìdì àsìpàkì òun náà sí. Tẹ̀lifásínà sì yá bí wọ́tẹ̀mùsínà àríbá kùtùwátì àmàmì. ìwọ́n tó lọ bá mi láàrin bá ní Allahu Akbar. Allahu Akbar. àbá yìí bá ní ìsàlẹ̀ yìí mo ṣe fẹ́ sọ yìí gbogbo stáì tí wọ́n dákọ̀ ọ̀hún èmi tún ní stáì tó dùn yùn lọ stáì tuntun lèmi fẹ́ gbé wá Allah. àbá tó jánu ayé ó ní Allah. ó farabalẹ̀ ó gbọ́ mi sórí stáì tẹ̀mí fẹ́ stáì tuntun tẹ́nìkan kan ò bọ̀ dáwọ́ ẹ̀ sórí tí mo fẹ́ ní o ṣe fún mi wo lóṣò yìí
sọ̀rọ̀ agbádá tí mo wọ̀ yìí mo fẹ́ bọ́ ọ lẹ̀ sọ̀rọ̀ rẹ kò wọ̀ àwọ̀tẹ́lẹ̀ mi ó wọ̀ ṣòkòtò mi ó wọ̀ sórí láwàní tí mo wé sérí ó wà wé sérí irú sáì tẹ́mi fẹ́ nu o sórí tó bá ti wá sẹ́rẹ̀ tẹ̀mùsínà àmàmí bí arúgbá ìkùtùwàt sórí tó bá ti wá wọ agbádá mi tó wé borùn mi ó wà yàn níwájú mi ó dàgbádá òun lẹ̀ ó rìn lọ́wájú kò gbẹ́sẹ̀ kan kò gbé méjì kò gbé mẹ́ta kò gbé mẹ́rin gbé lọ wájú bẹ́ẹ̀ kò gbé lọ sẹ́yìn kò kàn yẹn fandánú agbádá òun kò sì yẹn fandánú borùn kò bọ gbogbo ara rẹ̀ látòkè délẹ̀ sáì tèmi fẹ́ kó o ṣe fún mi nù. فلما فعل بذلك رفع الصالح يديه. La ilaha illallah tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ ààrẹ bá ní Allahu akbar. الله أكبر. olóso ìbá ní àfáàṣẹ ń tẹ́ fẹ́ nù ní tí mo fẹ́ nù tó bá ti ṣe fún mi ó ti yanjú. kò sí wàhálà ẹ̀ ti sanwó yìí ẹ bọ́ agbádá yín lẹ̀ àfáà bá bọ́ agbádá ó bọ́ àwọ̀tẹ́lẹ̀ ó bọ́ ṣòkòtò ó bọ́ lọ́wọ́ ní olóso ìbá gbé àwọ̀tẹ́lẹ̀ àfáàwọ̀ ó gbé agbádá rẹ̀ wọ̀ lẹ́wọ̀n ní tábà wé ó fi borùn gbogbo ara rẹ̀ ó bá ṣe ń táfà ní kó ṣe ó rìn lọ́wọ́jú ó rìn lọ sẹ́yìn nígbà táfà àwọn rìn kó ṣe bẹ́ẹ̀ àbá yìí bá kọjú sọ́lọ̀ ó bá tẹ́wọ́ rẹ̀ méjèèjì sọ́lọ̀ báyìí sórí bí mo ṣe tẹ́wọ́ ìwọ náà tẹ́wọ́ sọ́lọ̀ tẹ́wọ́ bí mo ṣe tẹ́wọ́ rọ́fà. رفع الصالح يديه. àfà bá tẹ́wọ́ rẹ̀ méjèèjì báyìí sọ́lọ̀ ó bá fèsì ọlọ́run báyìí pẹ̀lú short nika àti singlet ó bá dájú kọ lọ́run lóru bí wọn náà ṣe ń dájú kọ lọ́run lóru báyìí àfáà yìí náà bá tẹ́wọ́ dájú kọ lọ́run. يدعو الذي إذا قال للشيء كن فيكون. ó ní ọlọ́run ìwọ ni sáàpù gbogbo ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n lẹni tó o bá sáyìn sọ̀rọ̀ kò sẹ́ni tí ó sọnù ayé ìpòwò yẹn ni wọ́n má ẹni tí ọlọ́run bá ti accept gbogbo ayé ni ó máa gbà nítorí bá ti ní kó máa rí bẹ́ẹ̀ ní ó máa rí bẹ́ẹ̀ ìrẹ́ ọlọ́run ìwọ náà mo dájú kọ yìí. ثم قال àfáà yìí bá wí pé اللهم إني أسلمت ظاهرا فاصلني أنت يا إلهي باطنا. bọ́lọ̀ bá ń bẹ lára rẹ tó sì mọ́ bọ́lọ̀ lélẹ̀ ìyájú àtẹ̀wò rẹ bá kí ni Allahu akbar. الله أكبر. Allahu akbar. اللهم إني أسلمت ظاهرا. àbá yìí bá kọjú sọ́rọ̀ òun ó ní ìrìn ọlọ́run sórí báyìí o. èyí tó hàn ní gbogbo ara rẹ̀ lèmi àfáà ti tún ṣe ni mo dá nǹkan bò yìí. الله. gbogbo yìí ti máa ń sílẹ̀ tí fi rí bu ní òrè ọlọ́run òun mo ti tún ṣe. ṣé ẹ rí kóbìnrin máa síra lẹ̀ kó máa sí ọyàn lẹ̀ kó máa sí ìbàdílẹ̀ kó máa rí òhòhò àpẹẹrẹ pọ́lọ́hún bínú sí ọ ni. الله أكبر. torí nígbà tọ́lọ́hún bínú sí àwa kí ló ṣe ó gbaṣọ lọ́rùn ẹ̀. الله. ó já sí o gbàtọ́lọ́hún bínú sí àtẹ́bí adáwọ̀ kí ló ṣe ó já sí o gbogbo obìnrin tí bá ń rìn òhò kí àpẹẹrẹ bínú ọlọ́run ni. onílé ọlọ́run mo ti tún ara rẹ̀ sí báyìí. فاصلي أنت يا إلهي باطنا. ìwọ ọlọ́run bágbára mi ṣe mo ṣe mọ́sà wọlá ojú rẹ̀ tí mo tún ṣe èyí tó hàn nù ara rẹ̀ síta tí mo tún ṣe ìwọ ọlọ́run mọ́sà wọlá aṣọ tí mo dàbọ̀ yìí mọ́sà bá tún kọ́kọ́ rẹ̀ náà ṣe gẹ́gẹ́ bí mo ṣe tún ojú rẹ̀ yìí náà ṣe. ثم قال ọlọ́run ìta wa la fi hàn ọlọ́run yìí ẹkún bẹ́ẹ̀ nù tá a lè sọ fẹ́ nìkan fọlọ́ الله. níbi tí wọn náà wà kọ̀kọ̀ rẹ o fẹ́ jẹ́ kọ́lọ̀ tún ṣe ẹni tí kọ̀kọ̀ rẹ bá ti bàjẹ́ òun ni ò lọ́la kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀ a ní kọ̀kọ̀ wa bọ́lọ̀ bá tú kọ̀kọ̀ wa hàn wá báyìí àwọn tá a sà fún pọ̀ ọlọ́run bó ṣe tú gbangba wa ṣe báyìí pẹ̀lú tá a fi bu ara wa tá a dìde fọlọ́run èyí tó kù díẹ̀ káàtó ń kọ̀kọ̀ wa ọlọ́run dẹ́kun má ṣàtúnṣe. آمين. ìgbà láwù lẹ́ẹ̀mẹ́ta kó ilẹ̀ kí n gbọ́. الله. الله. الله أكبر كبيرا. يا إلهي
wí tó ṣàdúrà yìí tán pẹ́ẹ́rẹ́ ọlọ́run báfà yìí ṣe ń ṣàdúrà yìí bẹ́ẹ̀ lóbìnrin yìí wò pé irú múfì wò ni mo ti wọ agbádá mo ti wé borun èmi sì ti gbówó afá bá tọrọ àdúrà yìí tán afá bá kọjú sólóso yìí ìwọ olóso ó ní náà. ìsà òbí. bàbá agbádá mi. ìsà òbí. bàbá aláwa ni mi. ìsà òbí. ó sọ̀kòtò wọ́n wù bá wọ́n bá sọ mi ti ń bẹ lára rẹ bá ń bọ́lẹ̀ bá ń gbé nǹkan mi padà. kọ́lá tí ìbàdàn àtúbílì sọ́ọ̀nì ṣìdíkì. lọ́sọ̀ yìí bá kọjú sábà padà pẹ̀lú ẹnu ọ̀tọ̀ àtẹnu òdodo. Ma'azallahi. Ó ní ká má resu èso ti ń bẹnu ayé wa tẹ́lẹ̀ àmọ́ ká má rí mọ́. wọ́n ní tùbítù. wa raja'tu ila Allah. Bọ́lá bá ń bẹ̀rẹ̀ àyè bá ní Allahu Akbar. Allahu Akbar. Ó náwó ọ̀rẹ́ sọ́lọ̀ dáadáa. Allahu Akbar. Ọlọ́sọ tí wọ́n bọ́ agbádá fún tí ń ta ìwà rẹ̀ kí tí ń ta bá rẹ̀ kí. La ilaha illallah. La ilaha illallah. Àbá àbá ni ó bọ́ sọ kó padà sí òhò tó wà tálẹ̀. Ọlọ́sọ ìbá padà ó bá yí ẹnu padà pé pẹ̀lú àdúrà tẹ́ ṣe nísìn. Aṣọ ilé mi ò mọ̀ wọ̀ kí o. Allah. Ìtúsíra alẹ̀ mọ́tálì kìí ẹ̀mọ́ ọlọ́run ó fi dé. Allah. Ọlọ́sọ ti sì ń ṣe ìtúsí bẹ́ẹ̀ mọ́tálì kìí ẹ̀mọ́ ọlọ́run èdè. Wàkàní túbìtù. Mo ti jẹ́wọ́ àwọn tọ́lọ̀ ń fẹ́ fi àwọn ẹni ọlọ́run gbà pọ̀ ọlọ́run ló gbàdúrà olóso yìí. Allah. Afa gbé e débẹ̀ òun ò lè gbé ara rẹ̀ débi oríire wọ́n gbé e débẹ̀ wọ́n lápò ẹ̀ ni. Mélòó làdáwò tiẹ̀ náà bó ṣe pọ̀ tó tọ́lọ̀ wọn bò lè yí padà within a seconds. Láàrin seconds story ẹ lè change sí dáadáa. Láàrin seconds wọ́n tó ní kọ́bọ̀ lákàntì àkáǹtì ó sì gbéra. Láàrin seconds ẹkún rẹ lè dẹ̀ ní. Ẹkún ogún ọdún ẹ̀rin ọjọ́ kan 1 hour ó lè pa gbogbo ẹ̀rẹ́. Táyì kó mọ sọ kí ọkọ àwọn kìnnì kan ọkọ àwọn àfọ oríṣiríṣi èèyàn ló ń ba lọ́dọ̀ wa. Orobìnrin ti ń ṣèrànù kí olóso ni ó bá lọ́dọ̀ wa àwa náà ò bá nájà à ń ẹ̀dí ti kádàrá rẹ̀ ni. Karamakumullah. Àwa náà ò bá yín gbé. Àìmọye àwọn tá a fẹ́ dá padà ẹni ọlọ́run sì kù ilé yìí ló tán sí kò tán létí à. Má mà fojú rẹ̀ wọ́n pé bí wọ́n ṣe rí náà gbogbo àwọn àfáà yìí. Àwọn kan sì kù. Àwọn kan lọ́lọ́run yí kádà ara wọn padà yìí. Sẹ́rí body count àwọn obìnrin mi kò ṣe kà mọ́. Tábà kàti tójú ara tán láti kì í àmọ́ ọlọ́run tún pé àmọ́ láyé kan pé ẹ pé àwọn míì wá ó kú tójú ìdí o. Tójú ìdí náà wà o. Àwọn tí ó tún ká yín wọn tún fẹ̀yìntì. Wọ́n tún dájọ́ lẹ́yìn yìí o. Àbí àwọn obìnrin míì ti fẹ̀ débi wípé bí ó bá bímọ kò lè rọ́ bímọ. Yóò kọjá lè pọ̀ ni. La ilaha illallah. Dédé ọmọ tí ń bọ̀ ní dédé àgbẹ̀. Allah. Bó ṣe pọ̀ la ilaha illallah. La ilaha illallah. Sọ́dún ọ̀tọ̀ ń gbọ́ mi situation lè sọ ọ́ dídàkudà ó lè padà sọ́dọ̀ Ọlọ́run. Allah. Kò sádùn àtọ́lọ́wọ̀ lè gbà. Bó problem ayé tiẹ̀ náà lè ṣètò tọ́lọ́wọ̀ ò lè yẹjú ẹ̀. Bọ́lá ò ṣe sọmọ yìí tó sọ lóṣó di wòlíì Ọlọ́run. Allah. Sọdẹ̀lẹ̀ ha ó yá yìí sọdẹ̀lẹ̀ ha. Situation tiẹ̀ náà Ọlọ́run lè yí padà sí dáadáa. Tó bá dán olójú bẹ́ẹ̀ gbọ́dọ̀ lè ṣe kíkẹ́ Allahu lẹ́ẹ̀mẹ́ta kó rìn rẹ̀ kí n gbọ́. Allah. Allah. Allahu akbar. Kí ló yọ wọ́n sì wá dìde fọlọ́? Dìde yẹ́yẹ́. Qiyaman wa qu'udan. Fi hàn Ọlọ́run pọ̀ síríọ̀sì pọ̀ ti ṣe tán. Sọ fọlọ́ pé mo ti rẹ́dì. So ti rẹ́dì lóòótọ́ yìí. So rẹ́dì bẹ́ẹ̀. Ọ̀ya yìí. Akramakumullah. Dáwọ̀ rẹ méjèèjì sọ́lọ́. Tẹ ọwọ́ rẹ méjèèjì sí Ọlọ́run. Àsìkò tọ́lọ̀ máa ha tẹ́kẹ̀wé ni. Àsìkò tọ́lọ̀ máa tẹ́kẹ̀wé ni. Àsìkò tí yẹn ó gbà ni. Àsìkò téèyàn ó gbà ni. Ọlọ́run bá wí kó padà wá sókè.
ìwọ náà ó sì gbà tiẹ̀ lọlé. ìwọ náà sì gba tiẹ̀ lọlé. ó ti fi hàn Ọlọ́run kó o ṣe tán Ọlọ́run náà sì ṣe tán àti fún ọ. ó ti fi hàn Ọlọ́run kó o ṣe tán Ọlọ́run náà sì ṣe tán àti fún ọ. ibi tó kù sínú ọ̀rọ̀ rẹ. ibi tó kù sínú ọ̀rọ̀ rẹ. ló ṣe wọ́n náà oṣù lẹ́yìn mi. ibi tó kù sínú ọ̀rọ̀ rẹ. ibi tó kù sínú ọ̀rọ̀ rẹ. nínú ọ̀rọ̀ gbogbo wa. nínú ọ̀rọ̀ gbogbo wa. inú ìjọ ta wà yìí. Inú- àti Hasan group prayer group prayer group. lọ́dọ̀ Sheikh Hasan Taye Tapa. lọ́dọ̀ Sheikh Hasan Taye Tapa. Ọlọ́run olúwa kò sí pọ́blẹ́mù tó o lè yanjú. kò sí pọ́blẹ́mù tó lè yanjú. gbogbo pọ́blẹ́mù táwa náà gbé wáyé yìí Ọlọ́run má sábà wa parẹ́. olúwa mọ́tà bá gbọ́ gbogbo pọ́blẹ́mù wa rẹ. láti ṣe kọ́lọ̀ sọ wa kó sọ gbogbo ayé ìdílé rire kò lè fọ́lọ̀ kò lè fún ọ ìtò fẹ́hùn bí gbogbo wa ṣe pọ̀ tó àánú Ọlọ́run pọ̀ ju gbogbo wa lọ. gbólóhùn táwọn bàbá máa ń wí tán fi yẹjú ẹ̀ wọ́n náà fóhùn òkè wí. fóun òkè wí. khayrul amali khawatimuhu ìtí yẹn bá fi parí ọ̀rọ̀ yẹn ní máa ń júwèé bọ́lọ́wọ́ bá ṣe àbí kò ní ṣe. ó ti gbìyànjú láti bẹ̀rẹ̀ òru ìgbìyànjú náà ló ń bá lọ yìí látàárọ̀ ó tún wá bá gbìyànjú ń fa the end òpin òru láwa yìí tó fi hàn Ọlọ́run kò síríọ̀sì Ọlọ́run dákun gbogbo tó sunkún fún láti bẹ̀rẹ̀ òru Ọlọ́run mọ́sà yanjú gbogbo ẹ̀. olúwa mọ́tà yanjú gbogbo ẹ̀. kíkà láwù lẹ́ẹ̀mẹ́ta kórìlẹ̀. Allah. 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 Allahu akbar. àwọn onílù sẹ́ ti dìde ṣe ti dìde. ẹni tó bá sùn wọ́n náà jì í ká ló kọ̀ dí síta yìí. ṣàánú rẹ̀. ṣàánú rẹ̀ ẹ jì gbólóhùn táwọn bàbá àtàná wí gbólóhùn táwọn bàbá dáná wí. òun làwa náà wí òun làwọn náà wí. ká tó wá wí ká tó wí. wọ́n kẹ odidi fatia fún wa wọ́n ké odidi Fátíà fún wa. lábẹ́ fatia yìí lábẹ́ Fátíà yìí. máa dàníyàn gbogbo tó ti ń dàníyàn bọ̀ bá dàníyàn gbogbo tó ti dàníyàn bọ̀. eléyìí eléyìí ló wà fi dé ládé òun ló fi dé ládé. Ọlọ́run yanjú tàná yóò yanjú tèmi náà Ọlọ́run yanjú tàná yóò yanjú tòní náà. lábẹ́ fatia yìí má bá wọn ké má bá wọn ké. Ọlọ́run ló ṣe ti fatia bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣe ti Fátíà bẹ́ẹ̀. gbogbo ọlá àtàrà tọ́lọ̀ ń da sára fatia Ọlọ́run mọ́sà fi dára rẹ̀ lára gbogbo wa. àmín. Abubakar bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Sàmínà lẹ́mẹ̀ta kórìí rẹ̀. Àmín. Àmín. Àmín ya Allah. Torí sàrà àdúrà tó wá sí. Sàrà àdúrà tó ṣe. Jàmbá la sí ọ́tà bá béèrè. Jàmbá lásán tá a bá béèrè rẹ̀. Ó ti náwó láti bẹ̀rẹ̀ òru. O ti náwó láti bẹ̀rẹ̀ òru. Ó nà Ó ń tẹ. bẹ̀rẹ̀ òkú náà. Ó ná ti gbẹ̀yìn òru náà ni. Kò sí bówó sàrà ṣe lè pọ̀ tó kò lè pọ̀ tó oore tọ́lọ̀ fẹ́ ṣe fún ọ tó bá dé. Owó tó ga jù. Owó tó ga jù. Owó ló ga jù báyìí. Wọ́n ní náírà ráìsì. Ó kawọ́. Báànù Ọlọ́run bá dé, ò ní máa gbé náírà ráìsì. Àánú tiẹ̀ náà máa ráìsì pẹ̀lú dọ́là ni. Yóò máa ráìsì. Tó máa ń yí. Dákun gbà tí dọ́là wálẹ̀ nísìn. Ọmọ ìpínlẹ̀ ńlẹ̀ náà ló sì wà. Bó wálẹ̀ náà. Ẹlòmíì àfi kí dọ́là ráìsì. Kókò rẹ̀ tó ráìsì. Bádàn wọ àyè bá ṣe pọ̀ tó.
ìwọ má bẹ̀rù ẹ̀. wọ́n bẹ̀rù ẹ̀. kọ́lọ̀ ń sàmọ́ fún ọ láàánú àtowó tí ó máa kápẹ́. ká máa háwó kọ́bọ̀kọ́bọ̀ ẹlòmíì ò tún ní rí tiẹ̀ gbà. epo dẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ ẹlòmíì ò tún ní rí tiẹ̀ gbà. ibi tí ń lọ mẹ́ owó ló ga jù Nàìjíríà 1,000 naira. o máa kó ń ṣe dátà sérí fóònù Ó ń ṣe dátà. o sì ráfà ní kankan mẹ́ dátà ara ọ̀rẹ́ ló fẹ́ ṣe yọ jáde báyìí. yọ jáde. sẹ́rí àdúrà ọmọ dùn fẹ́ lómi ó ti jọ́ta bá ní ó mú o sàrà wa ní òwà tó fáìn ẹ̀ bọ́ ní kí àfa yìí sì pọ̀rọ̀ jẹ. yóò wá di wàhálà. ẹ wà lásánì bẹ́ẹ̀ bá wò látòkè délẹ̀ nísìnyí kì í ṣe pé nìkan náà fún láwọ̀ dùn gbogbo ẹni láì wọ́n sùn yìí. àfa àgùn wọn sọ wọn kádùn àyí gbà kí gbogbo yìí gbà ó ní dunu wọn. dèdè jó amadu ààrẹ gbà ní àlùbáríkà náà náà fẹ́ fàyè yìí tọrọ náà fi ní kí gbogbo àwọn àfa yìí wá kọ́dà ìmí gan san wà dùn àwọn wọ́n tó bá jásí pé 1,000 ló mú bọ̀ 1,000. 1,000. o lè dínà rẹ̀ ń bò ní. o lè dínà rẹ̀ bò ní. o ní. ìràwọ̀ rẹ ló wá fẹ́ fẹlẹ́ ìdájọ́ sí. ìràwọ̀ rẹ ló fẹ́ fẹlẹ́ ìdájọ́ sí. mo bá ní jù bẹ́ẹ̀ lọ kì í ṣe pọ́blẹ́mù. kì í ṣe wàhálà. àmọ́ mọ́mọ́ ní dèdè wù mọ́ wá mú bọ̀ lérí tó tọrọ. mọ́ mú bọ̀ lérí tó tọrọ. wọ́n wí pé la ilaha illallah la ilaha illallah. La ilaha illallah. ṣé ìgbọ́ bá ṣe ń bọ̀ ọmọ mi sọ́tún. Ṣèṣe fọlọ́hún ti ṣe fún ọ. Kò sílẹ̀ ìfi bí kí ẹ̀mí sọ́tún mi sọ sí. Fi ọlọ́run bó ti ṣe máa mi sọ́tún máa mi sọ sí. La ilaha illallah. Yazunnu binana asudu lana. Sununa bàbá ti bá lánàá. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.